ní last week tí a ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ bá wa alájà mọ̀ọ́dún kan tí ó jẹ́ mọ̀ọ́dún tó ṣe pàtàkì gan. Kí ni mọ̀ọ́dún náà ní lérí hadithu la tasubbu ashabi wípé ànábì ní ẹ má bú àwọn sàhábà mi. Látara hadisi ẹ wá challenge gbogbo àwọn àfà abẹ́ni tó bá lóhun ní mímọ̀ lérí ọ̀rọ̀ Islam wípé ànábì tala ànábì ń bá wí lérí la tasubbu ashabi ṣé àwọn sàhábé kan ni wọ́n kọjú síra wọn la ànábì ń bá wí ni àbí àwa àlùmọ̀ tá ń bọ̀ lẹ́yìn ni ànábì ń bá wí. Mo wá rí ẹrú Ọlọ́run dáadáa kan Ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́rú Ọlọ́run náà ó wá pè mí ó bá mi sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọmọlúàbí bó sì tẹ́ndá ọ̀rọ̀ rẹ̀ ó tẹ́ndá ọ̀rọ̀ náà lọ́rọ̀ mímọ́ ó wá ní ẹ dákun torí Ọlọ́run lérí ọ̀rọ̀ la tasubbu ashabi òun rí wípé al-Qur'an ó ní sábàbù nuzul hadithu ní sábàbù wurud hadithu la tasubbu ashabi sàábé kan tí ń jẹ́ Khalid ibn al-Walid àti Abdurrahman ibn Auf ní gbọ́nmi sí omi ò tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì òun ló bí ọ̀rọ̀ níwá wọ́n wá ní àfáà ẹ̀ níṣu alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé sẹ́ẹ̀rí ọ̀rọ̀ sábàbù nùzúlù al-Qur'an àti sábàbù nùzúlù àwọn ahadithu annabawiya inshallah rahman odidi ilé kan maudu kan tọ́pìkì kan nìyẹn lọ́tọ̀ ìjágbé yóò sẹ́gbẹ́ kan tí a bá sí fáìlì kan inshallah ń gbé wá sọ́dọ̀ àwọn àlùfáà wa wọ́n bá wa tírìtì sábàbù nùzúlù al-Qur'an àti sábàbù wurudu àwọn ahadithu annabawiya alákọ̀ọ́kọ́ nù hadithu yìí mo wá fẹ́ kí ẹ bá wa clarify rẹ̀ sí ààrá àwọn èèyàn sọ pé ń tẹ́ sọ ní báyìí lórí kan mú èsì wá lérí àmọ́ tí ẹrú Ọlọ́run yìí sọ ni wípé àwọn sàábé méjì yìí ni kíní yìí ń ṣẹlẹ̀ láàrin wọn torí mo wá fẹ́ kí ẹ bá wa fẹ́ lójú níwọ̀n bá kí ẹ bá wa ṣàlàyé ẹ̀ kí àgbà ńlá yóò fi kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni pé ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ kan ní wàásí ń jò ní lérí mọ̀ọ́dún kan tí ẹrú Ọlọ́run kan fún yín níbi wàásí lérí àwọn àdìfù ànábùwà Muhammad ẹ wá já mọ̀ pé Islam yìí ibi tá a ti ní iṣu gangan òun níbi àdìsí ànábùwà Muhammad ibi àwọn àdìsí gangan láti ní wàhálà ní Islam ẹ̀yìn àgbàlagbà wọn á ń pòwé wípé téèyàn bá ti mọ kú tí ó pa pé eléyìí kú tí ó pa mí nìyí ó ti mọ bí ó ti àdìsí ànábùwà Muhammad tá a mọ̀ kóun ní ń dá wà lálẹ́ yìí kí ni solution sí fáwọn mùsùlùmí ọ̀nà wo la lè gbé gbà gángan tí Islam ó fi rọ̀ wá lọ́rùn tá a sì fi ní kọlu àdìsí ànábùwà Muhammad a ti mọ̀ pé bẹ́ẹ̀ láti ní problem àmọ́ kí n solution kí lọ́nà àbáyọ. eléyìí ni àwọn ọmọ ọdún tí àwọn àlùfáà ọba wa ṣàlàyé ní alẹ́ yìí olólùfẹ́ lọ́kùnrin àti lóbìnrin ẹ máa bá wa ká lọ. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin wa ala alihi wa sahabihi ajma'in. Amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ama kira wa ku atilo awe Ramadan. Shay'an fa shay'an. Ayo ko ni. Ayakumullah. Lo díẹ̀ K'Ọlọ́run mo sa ja ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ni K'Ọlọ́run joro pé. Amin. A sì kí gbogbo àwọn jàmáà mùsùlùmí lápapọ̀. Kí Ọlọ́run bá wa kí gbogbo àwọn olólùfẹ́ wa àtàwọn tí èmi máa sọ pé allasina yastami'una al-qawla wa yattabi'una ahsanahu àwọn tí wọ́n máa dẹ̀tí gbọ́rọ̀ istama'a sami'a méjèèjì yàtọ̀ fúnra wọn ẹ̀tí yẹ báwọn ẹlòmíì tó yẹ pé yasma'una al-qawla wọ́n máa gbọ́rọ̀ àmọ́ ọ̀rọ̀ ni kò ní kọjá hanajir ìdètí wọn kò ní kọjá rẹ̀ bí wọ́n bá ti ń gbọ́ bẹ́ẹ̀ lọ́nà wọn máa àmẹ́ni tí Ọlọ́run ò fi lo ọ̀rọ̀ pé isma'u kó lò fún al-Qur'an idha quri'a al-Qur'an fastami'u lahu ó ti yé báwọn ló fi lo istima' fún al-Qur'ani ni ó fi lo isma'u ni ó fi lo sami'a fún
bẹ́ẹ̀ bá sẹ̀mí à ó ti bá wọn ó lè nàṣíyà wà ní nàfà kò ní nàfà ó sì lè sẹ̀mí à kọ́ mọ́fà yìí mà. masha Allah ọgbọ́ ayakumullah àwọn bẹ́ẹ̀ bá istama'a ó ti bá wọn ya'i wa yafham ó ti yé wa yanfa yóò sànfàní ìdẹ tílẹ̀ làwọn Yorùbá máa pé ẹdẹ tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ máa bá wa ká lọ ẹ farabalẹ̀ nù iná nù ni gbogbo àwọn abẹ́ Ọlọ́run mọ́sá bá wa san wọ́n lẹ́san olóore baba mudirul markaz alekun àlàáfíà àtàlẹ́kùn ẹ̀mí gígùn bá wa ṣe fún wa gbogbo àwọn àlùfáà wa alápapọ̀ àwọn àlùfáà wa gbàlókè àgòdìnà àti gbogbo àyè táwọn àlùfáà wa wà kó bá wa ṣàlékún dáadáa wọn wala Muhammadu Rasulullah naam gẹ́gẹ́ bí ìbéèrè tí o béèrè lálẹ́ yìí nínú halkọ̀ tó lọ láti sọ wípé àdìsí láti ṣùgbà sàhábí tó jẹ́ kí a sọ ọ̀rọ̀ náà tó jẹ́ béèrè béèrè náà wọ́n ní wípé gbà tí àwọn bàbá wa mudirul markaz tí wọ́n ń sọ̀rọ̀ àwọn sàhábà ó ti yé wọ́n wá débi ọ̀rọ̀ Abu Musa al-Ash'ari bàbá wa sọ ọ̀rọ̀ pé Abu Musa al-Ash'ari pé ẹni tó tutù ni ó ti yé náà kẹlima ẹni tó tutù ni látọdún yẹn ló ń kálukú bá ní ẹni tó búṣà abé ẹni tí kíní ẹlòmíín sunkún kì pé àwọn búṣà abé àwọn abé ànábì àwọn kíní mọ wá rí wípé kò sí ní tí akọ́dà àlepẹ̀ ń sùn tàfáwò lórí gbogbo wa èdè Yorùbá ni bàbá ń sọ èdè tí wọ́n sì bí oníkálukú wa bí èdè yá wa òun sẹ́ni tí ọ̀ wá mọ mafuhumu lugha Yorùbáwíyà ni ọ̀ wá mọ mafuhumu lugha Arabiya ṣe to understand lọ́dọ̀ Yorùbá ó ti yẹ àwọn lugha kan mẹ́tọ́ yẹ pé taradufu ń bẹ mutaradifatul alfas ó ti yẹ àwọn gbólóhùn tó túra wọn ń bẹ lọ́dọ̀ Yorùbá àmọ́ bí wọ́n ṣe taradafa ara wọn nìyẹn a máa rí tírísìsì ìyàtọ̀ tíntìntín inú àmàání inú wọn lápèjúwe nísìn albukhulu àti ṣóhù àwọn kan náà ní méjèèjì ó ti yé báwọn àmọ́ ìyàtọ̀ tíntìntín yóò máa wà láàrin wọn ṣé fún mi pé ibi tá a máa lu eléyìí sí wọn náà wọ́n ní sìn alhilmu wa dhaburu ó ti yé alhilmu wa dhaburu so agbémára ní hilmu ó ti yé báwọn iná ní hilmu ó ti yé nǹkan tí yẹn gbé tó gbé mara tó wọ́ tí kéèyàn bínú lérí ẹ̀ ó ti yé báwọn náà yìí ó hàn bí kíní yàbí bóyá kọ́ bá ń ṣe kọ́ mọ́ lọ báyìí. So àbí kò sì kọjú ẹ báyìí díẹ̀. ó sound gbọ́dọ̀ balance náà. naam n ta n pè ní hilimu o ti bá òun náà ní agbémara zọburu sùúrù so to get hulmu àlá ruhuya àlá o ti yé àmọ́ hulmu òun á máa gbé ntí ọ̀dá wa ìyẹn lè àlá tí ọ̀dá àwọn àlá tí ò ní dùn mọ́yà yóò máa gbé wa àmọ́ ruhuya o ti yé báwọn àlá tí ó dá ní sábà wà ń bẹ hakika ni ó sì jẹ́ ayakumullah bí àwọn kìíní yẹn ṣe ó ti wọnú ara wọn nìyẹn irú ẹ̀ ni kéèyàn pé ọ̀dẹ ṣe rí kìíní ká tó wọnú mọ̀ ọdún ẹ bá wa ṣàlàyé bẹ́ẹ̀ ti ń ṣàlàyé lọ ẹ bá wa kéèyàn wí pé àwọn kìíní gangan kí ni bá ní láwùsù èébú identify as èébú òṣèwọ̀n yóò dààmú inú tá a lè pèlè èébú lọ́dọ̀ Yorùbá òun ni wọ́n bá sọ pé ọgọ̀ òtíye ọ̀dẹ̀ àgọ̀ òpònú òtíye báwọn aláìníla akáyè aláìgbọ́n àwọn èébú nù sẹ́rí gbólóhùn ó tutù kò sí nínú èébú kò sí nínú àwọn sibab kò sí nínú èébú bẹ́ẹ̀ ni kò sí nínú kí ni wọ́n pè é èébú kò sí nínú èébú lọ́nà wo
àti pé bó láti wá tú. Ọlọ́run jọ dà fún tán bá léèyàn tutù ó ń tọ̀ ń ní sùúrù parí nu ó ní sùúrù yẹn fẹ́ kọjá àlà débi pé àwọn tí ọba àwọn èèyàn wọ́n fẹ́ máa tẹ̀ mọ́lẹ̀ yóò sì tún máa ṣe báyìí tó máa sún fún wọn. ó ní sùúrù rẹ̀ ó sùúrù àníjù sùúrù ẹni tí ò lápọn rárá kò lápọn kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí kò ní dáhùn bẹ́ẹ̀ tí ń gbà kún bẹ́ẹ̀ lọ́fà dédé lọ́dọ̀ rẹ̀. ṣe ọsgẹ́tì irú ẹ̀ ní tó ṣẹlẹ̀ pẹ̀lú Abu Musa al-Ash'ari àti Amr ibn Azi ó ti yé irú ẹ̀ ní nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin wọn ní bàbá fi lo kẹ́límà pé òun tiẹ̀ ó tutù díẹ̀ ó ṣe sùúrù ó ní sùúrù parí so yóò bá sì ni àwa náà máa ń lò ó pé mo tutù fún ọ púpọ̀ fa mo tutù fún ọ púpọ̀ fa pé mo ní sùúrù fún ọ púpọ̀ òun ní jẹ́ bá ní. àwọn wá sí ọ̀ndà kí bàbá Mudiru ń bú wọ́n ń bú sàábé sàhábà pàlálìkò wá kò rí bẹ́ẹ̀ wọ́n ń ròyìn bó ti rí ní ìṣẹ̀dá rẹ̀ bó ti rí nù. náà nínú ẹni tó wá sọ pé Abu Musa al-Ash'ari ó tutù àtẹni tó ní Abu Hurairah alubára ni èwo ni ìyàtọ̀ ló ní lídì. má ti gbé mi lọ́bẹ̀ wọn já kọ́kọ́ máa tírìtì tí eléyìí lọ ná èyí tá n tírìtì yìí náà ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ káwọn èèyàn sá understanding tí àwa fẹ́ wí. náà kí ni wọ́n fẹ́ lò ń bẹ̀ ni pé a ti rí báwọn wípé bàbá Mudiru òbú sàábí mo sọ ti ń jẹ́ èbú fún ọ pé òpònú ni aláìgbádùn ni ẹni tí ò ní ọdẹ ẹni tí ò ní làákàyè agọ ni ó ti yé àbí orin tán bá léèyàn rìn pé orin púpọ̀ orin ó sùn lẹ́yàmù ó ti yé wọ́n ti ń di èébú bọ̀ ọ̀gbọ́ kè wọnú èébú tányányá o àmọ́ ti ń di èébú bọ̀ ti ń bọ́ sẹ́ńkùnlé kaṣọ pọ́ńtọ̀ ń gọ̀ yẹnyẹn àmọ́ pé èèyàn tutù kìí sagọ̀ èèyàn ọmọ pé ìwọ náà ta tó wọn náà bá ibi wo tẹ̀síbíwù yẹn náà tó bá gbé omi tó tutù kalẹ̀ tó bá tọwọ́ bọ̀ nísìn ó ti bá wọn ó rí pé kò ní ju ọ àyè bẹ̀ kọ́ ara yóò sì balẹ̀ tó bá fi omi tutù wọn tó bá dà sí ara bára rẹ̀ ó ti balẹ̀ wọn bẹ́ẹ̀ lára ẹni tára ẹ bá balẹ̀ púpọ̀ náà fi máa wí pé ó tutù so ti get bọ̀ kì í jẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ nífà kù tí àwọn èèyàn fẹ́ ṣe àti hatred tí wọ́n ní sí Ọlọ́run lára babalágége tani mo náà ní sí. babalágé wọ́n ní sí Ọlọ́run lára babalágége torí wípé Ọlọ́run ló ṣe bàbá yẹn bó ti ṣe ẹni ọba tí wàá lóhùn ètí irú bàbá òun ọba tó ṣe òun ló náà ló ètí ó fẹ́ challenge Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀. Allahu Akbar tọ́ mọ́ wá kò bínú Ọlọ́run láti sìn. ìyẹn dúró báwọn. má sọ ọ ma wípé babalágége ń bú sọ̀hábà. tó má sọ ọ ma tó bá yẹ pé lóòótọ́ mùmìnì ni ọ hàkà o ti in kunta minal mu'minina haqqa tó bá ń bẹ́ẹ̀ ní mùmìnì lóòótọ́ má sọ ọ ma wípé babalágége ń bú ẹni tí ń bú sàábé kẹ́nìkan máa bú sàábà kẹ́nìkan máa wá èyí ń wòye ṣe èébú bàbá sì ń bèrè níjájú pé ń bọ́ mo ti bú abúmú mo bú sàábé ni àbí àbábojú mu wa bí mo bá ti bú sàábé títí dò nínú ìsẹ́ni kankan rí mu wa ó ti yé èyí ń jẹ́ ẹyọkan case close babalágége ò bú sàábé ìyẹn dúró báwọn. naam ẹlẹ́ẹ̀kejì máa tẹ love and like o. ẹ bá ti wọlé máa tẹ love and like. torí àwọn ọ̀sìn máa sí ẹ̀ rẹ̀ ó ti báwọn torí àwọn tí ò nífẹ̀ẹ́ èyí tó danú ọ̀rọ̀ ẹ pé tí ọ̀dà ni wọ́n máa fẹ́ gbọ́. káwa lọ bí tí o wí wọn pé la tasubbu ashabi gẹ́gẹ́ bó ti wí yẹn mo béèrè wípé àwọn wo ni Ànábì ń fi ọ̀rọ̀ ní báwí ṣé àwa ni Ànábì ń báwí ni àbí àwọn sàábé rẹ̀ náà ní ń báwí tó bá yẹ pé àwọn sàábé rẹ̀ náà ní bá ń báwí pé sàábé méjì báwọn kò mọ̀ sọ pé tó bá yẹ pé sàábé méjì náà ní ó kọjú síra wọn tá Ànábì wa ń sọ fáwọn akẹ́kọ̀ọ́ la tasubbu ashabi Ànábì ò ní sọ̀rọ̀ báwọn tó rà Ànábì mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀ jù báwọn lọ. sallallahu alaihi wasallam. so ọ̀n gbọ́ mi. àgbọ́yé. Ànábì ma ọ̀rọ̀ sọ ju báwọn lẹ́ni kan ò sì lè kọ́ òun sí Ọlọ́run lọ́rọ̀. sallallahu alaihi wasallam. yọ́ọ̀yà sọ fáwọn méjèèjì wípé ẹ̀yin méjèèjì ẹ má búra yín o ọ̀pẹ la tasubbu anfusakum ẹ má búra yín
ó ti yé àmọ́ látẹ̀sù kọ́kọ́ jú sàhábì kan kọ́tọ́ pé látẹ̀sù bọ́ àsàhábì but ìgbà tí àwọn aládìsí tí wọ́n gbé sábàbù wùrúdì wá fún àdìsí yẹn ọgbọ́ wọ́n gbé fún ni wọ́n wá fún ni nígbà wọ́n wá sábàbù wùrúdì àdìsí yẹn wọ́n ní Khalid bun Walid tí tẹ́nìyẹn wí tọ́ sọ́lẹ̀ kan ó ní òun àti Abdurrahman bun Auf iná ni wọ́n jọ ń ṣe fanfa nìsá òǹbẹ̀lá ni wọ́n ń bú Abdurrahman bun Auf ó ti yé anabi wa sọ fún Khalid pé wọ́n Khalid bun Walid la tasubbu sẹ́mi pé ẹnìkan náà ni ó ti yé anabi wa lo dọ̀míìrù mufrad fún ó ti yé báwọn ó tún wà dọ̀míìrù jamu ó tún lò fún tó wáyé fún òun nìkan náà ni ó ti yé báwọn la tasubba asahabi ọgbọ́ la tasubba asahabi má bú àwọn sahabi mi aw la tasubba akhaka má bú ọmọ ya rẹ̀ ó ti yé la tasubba akhaka má bú ọmọ ya rẹ̀ aw la tasubba asahabi má bú àwọn sahabi mi àti pé kìí sọ àwọn sahabi ní bú sahabi kan náà lòun àti ẹjọ́ ń fa káàkiri wá pé wọ́n á fẹ́ kún wọn pọ̀ pé gbogbo sahabi mi ọgbọ́n rẹ̀ bú ẹnìkan mọ́nu wọn o yóò lo dọ̀míìrù mukhataba yẹn ní mufrad nìkan ọ wá lò ní jama'i la tasubbu asahabi àwọn aládìsí wa ní ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ni pé sábàbù wùrúdì ẹ̀ àwọn tí àdìsí yẹn ti ń báwí kìí ṣe Khalidu ọmọ Walidi nìkan àtàwọn tí wọ́n jọ torí Khalidu ọmọ tó fi lò ó fún pé la tasubbu asahabi ni pé Khalidu ọmọ Walidi ó ṣẹ̀ṣẹ̀ wọ Islam lẹ́yìn Sulhu Hudaybiyah ni Sulhu Hudaybiyah iná lọ wọnú Islam àwọn kan ẹsẹ̀ tún wá wọnú Islam lẹ́yìn Fatihu Makkah bada al-Fatih ó ti bá bada Fatihi Makkah làwọn kan tún wọnú Islam bí àwọn Abu Sufyan bun Harb àti Muawiya bun Abi Sufyan àtàwọn míì táwọn náà wọlé lẹ́yìn ìgbà tí amul Fatih dé Fatihu dé tán ó ti ń jásí pé Khalidu yẹn òun tó ṣáájú àwọn Abu Sufyan wọ inú Islam àwọn afárádìsí wa ní àwọn yìí òun ni anabi kó pọ̀ mọ́ Khalidu ó kó wọn pọ̀ mọ́ Khalidu àwọn ni wọ́n bá wípé la tasubbu asahabi ẹ̀wọ̀n káwọn yìí wọ́n sì ń bẹ Khalidu nìkan ní bá Brahman nìfà wọ́n á ló kó àwọn yòókù náà tí wọ́n ẹsẹ̀ wọ papọ̀ ọ̀dà ńgbọ̀ wá rí bẹ́ẹ̀ èsì tí ń bá sàábé wí títún sọ pé la tasubbu asahabi sóhun ò sínú sàábé wọn ni wọ́n ní bẹ́ẹ̀ ni àmọ́ daraja ti Abdurrahman bun Auf ju ti wọn lọ torí àyà tó sọ wípé la yastawi man anfaqa min qabli al-fatahi wa qatala ulaika a'zamu darajata min alladhina anfaqu min ba'di wa qatalu wa kullan wa'ada Allahu al-husna inú al-Qur'an ó ti yé wọn tó bá ti bá ń rí àyà ni Ọlọ́run ní a lè fi wéra wọn àwọn tí wọ́n ti ń náwó sójú ọ̀nà Islam kó tó di pé Fatihu Makkah dé ó ti yé èyí ò jẹ́ pé àwọn sàábé as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar ó ti yé báwọn àwọn tó ṣáájú ni inú ẹ̀ ní Abdurrahman inú àwọn al-aqdamun ó ti yé bá as-sabiquna al-awwalun inú àwọn tó ṣáájú wọnú Islam inú ẹ̀ ní Abdurrahman ibn Auf wa wà lè fi wé minkum min qabl al-Fatih àwọn tó ti ń ná owó náà ara náà ẹ̀mí wọn sí Islam kó tó di pé Fatihu Makkah dé tí wọ́n sì bẹ́mi ànábì jà. Ulaika a'zamu darajatan. àwọn yìí wọ́n lọ́lá wọ́n tóbi ní ipò. Minal ladhina anfaqu min ba'du. ju àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ná owó táwọn náà ẹsẹ̀ wọnú Islam lọ lẹ́yìn ìgbà tí Fatihu Makkah dé tán táwọn náà ṣe bá wa jà àmọ́ o wa kullan àti kínní àti kejì àwọn méjèèjì lọ́lọ́run bá ṣàdéhùn pé òun ó ṣe dáadáa fún wa ó ti yé làwọn afá aládìsí wa ní izan n tó fi lè sọ wípé la tasubbu asahabi òun Khalidu bun Walid yẹn òun lànàbì ń bá wípé àwọn ìtumọ̀ la tasubbu asahabi pé àwọn sàábé tó ṣáájú rẹ̀ sọ àwọn ni wọ́n ń lọ bẹ́ẹ̀ ni sọ àwọn ń lọ bẹ́ẹ̀ ni àwọn sàábé tó ṣáájú rẹ̀ tó ṣáájú yẹn má bù wọn o tọ́ra àwọn ṣáájú yín wọnú Ìsìlámù o ó ti bá wọn law anna ahadakum
anfaqa misla uhudi dhahaba ó ti bá ma adraka mudda ahadihim wala nasifahu Allah ó ti bá law anna ahadakum tó bá pé ẹni kọ̀kan yín ẹ̀yin tẹ́ ẹsẹ̀ wọnú min badil fa tẹ́ ẹsẹ̀ wọnú kíní yìí anfaqa misla uhudi dhahaban tó bá jẹ́ pé òkè hudu ni gold ni ó wá ná gbogbo gold ni tán fún Islam ma adraka mudda ahadihim kò lè bá dédé láàdá tí complete láàdá ẹnìkan nú àwọn tó ṣáájú ni wala nasifahu kódà kò lè bá ìlàjì rẹ̀. Allah ó ti yẹ wọn pé èyí òun ni anabi sọ pé la tasubbu sahabi. ok ńgbà wa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí o ti wí wọn a rí pé ọ̀dà agbọ́ bẹ́ẹ̀ agbékalẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí sábàbù wurudi hadith ńgbà wa gbékalẹ̀ bẹ́ẹ̀ a wá dá padà lórí wípé Muawiya bun Abi Sufyan ó ti yẹ báwọn kájá sí wípé anabi ń sọ fún alidu ọmọ Walidi pé ẹ má bú àwọn sàábì mi tán ṣáájú yín o ẹ má rí wọn fín o àwọn tán ṣáájú yín torí pé afdoliya tí àwọn níyẹn lórí yín àti daraja wọn lórí yín ẹ lẹ́tọ̀ọ́ àti bú wọn ká ní òun ni anabi torí ẹ̀ wí bẹ́ẹ̀ àti torí àwọn tán ẹsẹ̀ wọnú Islam badal fatah ó ti yé daraja àti Khalidu Walidi tó gbé pẹ́ ju àwọn Muawiya lọ Muawiya yẹn ò ní lẹ́tọ̀ọ́ láti ná sáà Ali fil khilafa. Masha Allah ọgbọ́ Muawiya ò lè ní ẹ̀tọ́ àti bá Ali ṣe múná sáà khilafa láti fún wọn jìnà síra wọn tó bá yẹ pé a bá fẹ́ lo àdísì bá nábì ti wí lóòótọ́ àti sábàbù wùrúdì ẹ̀ yí pé ẹni àwọn yìí ń ṣáájú yín wọnú kí ní ẹ gbọ́dọ̀ bú wọn ó ti máa Muawiya kò ní láyé bá Ali fa wàhálà khilafa bèlè tí ó adi wípé kìtà ló wà ṣẹlẹ̀ bayna al-muslimayn láàrin mùsùlùmí méjì ó ti yẹ tó fi ajá sí pé Ali àti Muawiya wọ́n fi wá fa wàhálà débi wọ́n fa adé ni wákà Jamal wákà Sọfẹ́yì ó ti yẹ wọ́n fi wá fa débi tí ó dé lórí pé èmi náà jẹ́ khalifa tó bá yẹ pé bá nàbì ti wí àdísì yìí pé law anna ahadakum anfaqa misla uhudi dhahaban ma adraka aw ma balaga mudda ahadihim wala nasifahu tó bá yẹ pé bẹ́ẹ̀ nàbì ti wí òun ni ó ti bá wọn Muawiya ò ní bá àlífà torí wípé ó jìnnà tẹfẹtẹfẹ sísẹ náàlì tẹfẹtẹfẹ ọgbọ́dọ̀ salama khilafa fún Sayyidina Ali ni o to understand báyìí bẹ̀lẹ̀ ti kọ́kọ́ wò ó àdéṣe ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọ̀dà àwa dúró wípé àdéṣe yìí lóòótọ́ bó ti rí nu sábàbù wurudi ẹni bó ti rí nu ni ọjà sí wípé àwọn sàábé méjèèjì tí wọ́n ń fà àtàwọn tán ẹsẹ̀ wọnú ìsìlámù l'Ànábì ń báwí kìí sàwà a sì gbọ́dọ̀ lóní dhikrul khas bi iradatil 'am ó ti yé báwọn torí wípé àwa àlùmọ̀ tá ń bọ̀ yìí tá a dé yìí ó ti yé kò sí ń tó fẹ́ mú àwa kọlu àwọn sàhábà tó bẹ̀ láti kọlu wọn tó bẹ̀ láti bú wọn torí wípé àwọn ni afdalul umma ba'da nabiyyiha lẹ́yìn ìgbà tá nàbì lọ tán àwọn tún ni wọ́n wà ní ipò nọ́mbà 2 sáà nàbì Muhammad tọ́ra àwọn gbà pé lọ́dọ̀ ànábì ni fresh lódìdí but ká máa fi ọ̀pọ̀ ahadis nípa hadis yẹn ń bọ̀ wá bẹ́ẹ̀ o ó ti yé báwọn ká ní wọ́n gba hadis kan Umaru lọ́gbà wá kíní kan lọ́gbà wá kéèyàn wá takò wípé hadis yóò bá làákà yìí lọ ó ti yé kò túmọ̀ pé èèyàn bu Umaru ó ti yé tọ́ra wa gan kọ́kọ́ máa wípé sàábẹ̀hùn gan ò ní sentí kò ní bá làákà yìí lọ torí pé ọ̀dọ̀ ọ̀gá tí wọ́n lò ọ̀gá tó kọ́ wọn ẹni tó pé ni so àwọn sàábẹ̀ yẹn náà gbọ́dọ̀ ṣe kí ni àwọn náà gbọ́dọ̀ pé wọ́n gbọ́dọ̀ complete so to get kí ni ó mú wa bú àwọn sàhábà kí ló fẹ́ mú wa bú wọn kí ni tá a fẹ́ sọ débẹ̀ káfí máa bú sàhábà kọ́lọ̀ nǹkan fẹ́ẹ́ jì wá àmín ó ti bá wọn kọ́mọ̀jì ṣètánì ò ní lóyàn dérú bẹ́ẹ̀ ni àmọ́ èèyàn lè condemn ifun hadith annabi Muhammad tó jẹ́ ọ̀gá wa gan
wọ́n bá ní àdìsí ànábì lélẹ́yìí bí ọba ti bá làákà yìí lọ á sọ ọ́ nù pé bàbá wa sọ ọ́ nù àgbọ̀dọ̀ sọ pé àgbà á sọ pé àdìsí yìí ètè tọ̀gá wa ọgbọ́ a lè sọ pé ọ̀gá wa kò ní. Masha Allah. irú àdìsí ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 9 àwọn 6 ọjà balẹ̀ lọ́mọ ọdún 9 nígbà tí ọba làákà yìí lọ ní ọ̀gá wa ò ní ṣe bẹ́ẹ̀. Ànábì ò lè ṣerú eléyìí. a sọ pé a ní rárá o yóò fi adi pé ìwà ń bú ànábì ń takò àdìsí ànábì àtakò àdìsí ànábì ń tà ń sọ ni wípé ànábì ọ̀gá ti wá tọ́jà ná Muhammad kò ní ṣe báwọn. Ànábì dájú bá ní lọ. ànábì dájú bẹ́ẹ̀ lọ. so ti gẹ́ẹ̀tì. Sallallahu alayhi. òun ni mo fi sọ wípé àdìsí láti ẹ̀sọ́ bọ̀ àṣàhàbí sàábé méjì ni bó sì lè wù kí ẹnìkan ṣáájú ẹnìkan tó téèyàn bá ti wọnú ìsìlámù lójú ayé ànábì gbòòrò àmú lónìí ó ti immediately kìíní òun ti jù sínú sàhábà ó ti wọnú àṣàbí ó ti wà kódà àtà akọjẹ́ mọ̀náfìkì àtà akọ́ṣe kíni àtà akọjẹ́ mọ̀náfìkì tó bá ti lè gbà fún ànábì ó ti wọnú àkọ́tì di sàábé nu ló fi sọ ń jọ pé fún ti Abdullahi ibn Ubay pé dáhàwù tó ní Umaru filẹ̀ má pa o la yatahaddasu an-nasu anna Muhammada yaqtulu ashabahu má jẹ́ àwọn èèyàn sọ pé ànábì ń pa sàábé rẹ̀ èyí tó tún Abdullahi ibn Ubay salusi ni mọ̀náfìkì ni Allah so to get down òun ní gbà tí bàbá tún sọ yí pé àwọn mọ̀náfìkì ń bẹ nínú àwọn sàhábà àwọn mọ̀náfìkì ń bẹ nínú àwọn sàhábà wọ́n tún ní ń bú àwọn sàhábà òun pé kíní kan gbà wo so gbogbo èyí hùn bí ìgbà tọ́já sí wípé èèyàn rẹ́dì láti tẹ̀síwájú nínú mímọ́ ó ti bá àwọn míì ní ìtìfáwù pẹ̀lú kékeré tí ń bẹ ní ọ̀dọ̀ wọn sí ní ọ̀dọ̀ wọn yẹn ó ti bá so èèyàn sì gbọ́dọ̀ máa tún ṣe ó yẹ ká máa lọ wájú sí. ìyẹn gbọ́dọ̀ máa lọ wájú sí ni. ká máa tẹ̀ síwájú nínú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn tó máa ń sọ pé irú ká máa sọ̀rọ̀ àwọn sàábé ká máa sọ̀rọ̀ mímọ́ ká máa sọ̀rọ̀ tó kan ìsìlámù wọn là nídìí ẹ̀. ara ti wọn là nídìí ẹ̀ pé. wọn là nídìí ẹ̀ pé àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ náà ẹja fọwọ́ mú. ẹja fọwọ́ mú àwọn tá a tẹ́lẹ̀. bá a bá wá ní àníwọ inú ọgbọ́ bí èèyàn bá lọ rajà nísìnyí ó lọ rajà ní bóyá ọlọ bùtíìkì ó ti yé wa ọlọ bùtíìkì wọ àwọn ọjà tí wọ́n fi polówó ọjà tí wọ́n ń ta òun ti pa owó ẹ̀. bẹ́ẹ̀ni ikú ó ti kù sí i. kọ́ọ̀sì ọlọ bùtíìkì yàrá kí wọ́n kọ́kọ́ kọ́ra bá lọ ra fóònù gan wọ́n máa ń lé àwọn kan lérí àtẹ àwọn ọlọ́mọ rí bí showcase àwọn pálí lásán wọ́n kàn máa òun ní ọmọ show yọ kàn máa display fún ọ yọ kàn máa display fún ọ kì í sọ òun gan lọ fẹ́ rà. fóònù tó rà gẹ́gẹ́ bẹ́ẹ̀ nù fóònù tó wà ń bẹ́ẹ̀ nù store tí wọ́n tẹ̀sẹ̀ lọ lè mú wá fún ọ. so ti get báwọn bẹ́ẹ̀ ni tí ó wọnú store wọn bá wá ní à kò ní ìdíkà wọnú store mọ́ bó o láti rí fóònù tuntun tí ń bẹ́ẹ̀ nù store ìmọ̀ tuntun sì wà láyé àwọn èèyàn gbà pé tuntun ń bẹ mọ́ tuntun ń bẹ bọ̀ tuntun yẹn ó ti yé kì í ṣe tuntun àmọ́ yóò máa di tuntun padà nígbà tí ẹni tó bá kàn tó bá mú un ti ń bẹ wá yóò di tuntun lójú àwọn tí wọn mọ̀ yẹn yóò máa di tuntun báwọn ẹlẹ́mìí wa ni à kẹ́nìkan wá lóhun mú tuntun wá á mú tuntun wá o èyí ni wọ́n máa sọ o Babalagége wọ́n á ní yẹn fẹ́ mú tuntun wá bàbá mú tuntun wá wọ́n mú tuntun wá nítorí tí wọ́n jòkó tì nù òjòkó tì nǹkan mi ó ti wá àbọ̀ wọn máa ń sọ nísìn wọn máa ṣe ọ̀nà ìjà kan wọn máa ṣe kí ló kọ rẹ̀ ó ti yé wọn ò ní sọ́ọ̀bù accessories àbí kí lè máa pé accessory bàbá òrùké tí lónú mímọ́ tó jìnnà ní bàbá tó bí wọ́n jù wọ́n sí òun lójú sọ́njọ́ ní pé gbogbo ẹ̀ ní bàbá Sheikh Adamu náà mà bàbá kan ló nígbà yẹn torí pé àwọn àfa àgbà tí ń bẹ ń gbà náà àwọn olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n àwọn ẹni Ọlọ́run gidi tààrà ní bàbá Sheikh Adamu bá lò ń gbà náà ní bàbá wa ní gbogbo ń taari ká má pé gbogbo ẹ̀ láti aṣọ ní ojú rẹ̀ àsìkò àwọn àgbàlagbà pé bàbá ń sọ wípé dédé tí wọ́n mọ̀ nínú tí bẹ̀rù Ọlọ́run ti wà ń bẹ̀ ní àlélépa bá bẹ̀rù Ọlọ́run wọn kọ́dà bí mímọ́ wa ju tiwọn lọ ìbẹ̀rù Ọlọ́run ò lè ju tiwa lọ ní bàbá fi sọwọ́ lẹ̀ àmọ́ nísìn mélòó ìbẹ̀rù Ọlọ́run lókù mọ́ àwa àfáà tó kù nísìn àwọn gbogbo wa gan ti sán ọpọlọ ń kálukú ti sán so àfi kéèyàn wá gbogbo tí wọ́n bò lánàá àfi kẹ́ ẹ máa sí i lójú làwọn tí wọ́n láwọn gbé tuntun dé òfin mọ̀ wípé tuntun gbé dé òun àmọ́ tẹ́lẹ̀ àlọ́bẹ̀ ni ní bàbá fi ní gbogbo tíra àti síyà ni àti síra súnà ni bàbá ní gbogbo ẹ̀ ni mo kà gbogbo ẹ̀ mo dẹ̀ ní mo dẹ̀ ti ń kà tipẹ́
wọ́n ti ń palẹ̀ mọ́ gbogbo eléyìí kalẹ̀ tipẹ́. Mùdírù sì ti ń sọ wípé ọ̀nà àwọn jìnnà ojú tèmi fi ń rí yẹn. Ojú tó gùn ẹni tójú ẹ̀ bá náró bàbá ní kò lè mọ̀ tí bàbá ní gbogbo ojú ni mo fi ń rí náà. Ayakumullah. Kódà ń bẹ nínú àwọn àmì náà tí wọ́n jẹ́ àwọn àfáà kọ̀ọ̀kan táwọn náà kéwu ti wọ́n sì kódà ń bẹ nínú àwọn àmì tí wọ́n láwọn pé àwọn kí èèyàn bàbá ni wọ́n táwọn náà mọ̀ pé eléyìí àṣẹ kò tí ì yí ọ ni. Àwọn náà gbọ́ àbáyé. Wọn ò tí ì gbọ́ yé ni ọ náà padà gbọ́ yé tó bá yá. Allahu akbar. Let's get. Àgbọ́yé bàbá. But problem kan bẹ tá a ní lọ́dọ̀ wa níyà yìí ni wípé lọ́dọ̀ wa níyà yìí a ní problem kan. Kí ni ìṣòro òun? Ọlọ́run wọ pẹ̀lú rẹ̀ ẹni Ọlọ́run fi ṣe ẹja làbí rán yóò fẹ́ fi wá síkùn. Allah. Ọlá wípé àga àti microphone ó ti yé báwọn ó sọ plus. Yóò rówó rẹ̀ ń bí jálàbí. Yóò dà fún ọ. Yóò wá lé bínú rà. Oníkálukú náà wàá gbẹjọkú lẹ ntọ́ kálukú dẹ̀ special lélérí fídíò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíín bẹ tó yẹ pé jálàbí nìkan la fún gbogbo ọpọlọ tí ó fi gba owó lọ́wọ́ olówó ọmọ débi pé kò ní ṣe wàhálà kò ní dààmú. Yóò sì rọ̀ ọlọ́run. Wallahi yóò rọ̀ ọlọ́run. Yóò sì mọ bí ó ti gbà á tó yẹ pé àfà. Ẹ máa lò pé ní jálàbí yìí náà. Ẹ máa lò pé jálàbí yìí náà òun lọ mọ bí ti gbà. Ọlọ́run ló ṣe rán. Bí ẹni tá a fi rán tó bá lóun ọ̀dùn àwòyọ́ lẹ́wọ̀n. Ayakumullah yóò darán. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. La ilaha illallah. Torí àárán ẹni tá a bá wá rán náà sì gbọ́dọ̀ máa wò pé lágbájá wọn lọ́ra mọ́tò yé báyìí ha èsì ní jálàbí yìí náà ewu kan náà ni àmọ́ tọ̀tọ̀ ní fídì tí ma kana al mu'minuna liyanfiru media òun kálukú fẹ́ dùn wá sí òun tafsiri. Ṣé ní ń dá wa lálẹ́ nu? Ní ti ń dá wa lálẹ́ nu. Ànàfọlá kí lọ́nà àbáyọ. Ọ̀nà àbáyọ kò sọ́nà àbáyọ kan kọjá kó kálukú ó dún ní fídì rẹ̀. Ó ń jálàbí ó fọwọ́ mú jálàbí. Ó fọwọ́ mú jálàbí. Ó ń wàásí ó fọwọ́ mú wàásí. Aláàkọ́mọ nínú kíláàsì ó fọwọ́ mú. Ó ń tòsírì náà tòsírì. Fọwọ́ mú tòsírì rẹ̀. Níjọ́ tá a bá tó ṣe bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó lálàáfíà. Pẹ̀lá tó lálàáfíà. Lérò ń tẹ̀fsírì kan tó mọ tẹ̀fsírì gidi tààrà ó ti máa ń kọ́ sáré tako tí baba Mùdírù bá wí kò ní sáré tako torí òun náà ọmọ katira. Bẹ́ẹ̀. Ọgbọ́ ọ̀tọ̀ tún ní tẹ̀fsírì translated Yorùbá. Ọ̀tọ̀ tún nìyẹn. Ọ̀tọ̀ tún nìyẹn. Kọ́ọ̀là wọ́n sọ. Ọ̀tọ̀nu. Kò ní mọ̀ pé kọ́lá ẹ̀ kúlù kèlú láwá kọ́lá ẹ̀ kílù wá. So bí gbogbo nǹkan bó ti wà nù kí ẹni tí wọ́n á jó ń jálàbí tó wá rówó ra microphone tó sì rówó ra kìnìún tó wá jòkó lérí àga kí Mùdírù wá sọ̀rọ̀ Abubakar òun kọ́ lọ́wọ́ àánú sàmì kóun náà wá nígbà náà Abubakar lọ́wọ́ àmì ẹ̀tọ́ rádìsì ànábì sọ gbẹ́gun ní ẹ̀fọ́nù kan ẹ̀sùn máa gbé àyèmọ̀kan nù ojú ọ̀bájá àyèmọ̀kan ní ìmọ̀ ọ̀tá kó o tó lè jáde sọ̀rọ̀ gbọ́ ẹ̀ fún wa sí ọdún wọn náà fẹ́ bá gbogbo ayé sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ kọ́kọ́ wá kí ni bàbá yìí rí tó fi sọ bẹ́ẹ̀. Ọ wà lọ náà. Ọ wà lọ tó bá wà lọ nítorí ni ọ wà lọ lè gbé nǹkan òun jáde wá pé ntí bàbá Mùdírù rí ń tán gbẹ́sẹ̀ lé ni àmọ́ lọ́dọ̀ tèmi èyí tèmi tẹ̀lé ni ọkọ̀ wáyé wọn lọ àmọ́ tí wọ́n rí wọn ò rí ọwá nígbà náà kò sí. Ọ̀tún wá rí tuntun. Ọ̀tún wá rí tuntun. Ẹ má dá wa lálẹ́ dákun àfẹ́ tí ó máa segin nínú ẹ̀sìn ọ̀nà rí òjì lọ́fà. Èyí wọn èsè wàhálà ṣe rí ọ̀rọ̀ mímọ́ kì í ṣe pé ń dá wàhálà rẹ̀ gbogbo ń tọ́sẹ̀lẹ̀ yìí ní sẹ́ wàláhì làzim fatihu ní jẹ́ fún gbogbo àwọn ọmọ kéwù. Àbá àṣàǹfààní gan ni bá. Àǹfààní tó lágbára. A ti kéwù lọ o a ti mọ ìtàn lọ gbá. So àwọn èèyàn fẹ́ kí mímọ́ ọmọ dàgbà mọ́ wọ́n fẹ́ kó jẹ́ pé ibi tá a bá mímọ́ dé táwọn bàbá àwọn bá dé ó ti parí náà nù bọ́ bá ti ké ìdádí ó ti parí tòjí ó ti bá wọn wọ́n náà bẹ̀rẹ̀ ayọ́ ànásù ó sì bẹ̀rẹ̀ wá sí ọmọ àlọ́ wá sí káàkiri ó ti bá wọn. Àmọ́ tí a bá rí àwọn tí Ọlọ́run bá ní kí wọ́n jìnnà bẹ́ẹ̀ kámọ́ náà ń dá wa lálẹ́ kámọ́ ni wọ́n ń dá wa lálẹ́ mọ́ nítorí bá rí wọn ẹjẹ́ àjọ alájà rẹ̀ mọ̀ọ́dún ni bọ́jẹ́ fatuwa náà ni ifta dáàrú rẹ̀ ń bẹ dáàrú ifta ń bẹ masari walbaasu yastamir kí ni dáàrú ifta yìí wá sí ní masari sí ebi gbogbo àwọn afáwọn kálukú ọmọ sọ ntọ́ bá rí náà ni aráàwù wọn gbogbo orun tá a wí yìí náà òun náà ni ó bí fíkíù aráàwù fuqaha Málìkì sọ báyìí eléyìí sọ báyìí tọ̀hún sọ báyìí àwa gba àjọpọ̀ ló ní mímọ́ ẹni ó bá jẹ́ ọmọ kéwú ni ó wàá fi mọ ibi tóun náà bá lọ lára Málìkì àti Abu Hanifa àti Shafi àti Imam Ahmadu ọmọ Hanbali lára àwọn mẹ́rẹ̀ẹ̀rin òun ìwọ náà ó ṣe istinbatu hukum lára àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ó ṣe déédéé bí àti ẹ̀ náà bẹ́yàn làákàyè mímọ́ nídìí làákàyè
àmọ́ kéèyàn ó dún lérí wípé ntí Málíkì wí Ṣáfì wí kíní kan rèé ó ti bá inú àwọn mẹ́rẹ̀ ni yẹ kí ni wórí sí nǹkan pè láàfáànù. kí làgbọ́ yé tiẹ̀. àmọ́ ntí Málíkì bá ti wí ẹnìkan àgbọ̀dọ̀ pé kíní kan ó ti yé báwọn ẹnìkan wá rí Ṣáfì wí tó yàtọ̀ fún ti Málíkì torí pé tó bá mọ mẹ́rẹ̀ ni àmọ́ sáìbù arba kó o sì mọ̀ nípa ikhtilaful fuqaha kọ́ mọ́ ikhtilaful fuqaha tó bá mọ̀ nípa rẹ̀ tó bá dé ìlú mi tó yẹ pé masáàbí Ṣáfì wọn lò mẹ́ ó ti yé báwọn ó ní mọ̀ tó bá wọn fi yanjú ọ̀rọ̀. ẹ̀ṣẹ́ wa dàrú mọ́ lọ́wọ́. ẹ̀ṣẹ́ à máa ń ṣe bísímìláì àwọn kan ò ṣe bísímìláì àwọn ẹ̀ṣẹ́ sábà ti ń bọ̀ àwọn lè ń bẹ̀sẹ̀ jẹ́ àwọn adarí wálé àwọn ní ẹ̀yìn èèyàn ha nǹkan ṣe láyé Morocco tá a lọ láì ẹ ò bá ṣe ń bẹ̀sẹ̀ jẹ́ dojú ìsìlámù rú òun ni ò sì yé ìtò mú wálé nu ìwọ ló sì wọ́n ní òye. kéèyàn lòdì ní Morocco kó wá máa ń màkà wálé. kọ́ọ̀sì ayagunmọ́lá. so èyí òun ni ọ̀kan. sóhun ló bí ọ̀rọ̀ tẹ́ sọ pé ikhtilaful a'imma. ikhtilaful a'imma rahmatun lil umma. so kí ló fi jẹ́ rahma lil umma ni pé yóò jẹ́ kí umma ọmọ kí tatawuru àti nudujul fikr. yóò máa jiná sí. nudujul fikri yóò jẹ́ kó máa wà fún al umma látara ikhtilaful báwọn àfáà náà bá bàbá mudiru náà bá wá mú kankan wá tí ikhtilafati wá ń lọ àtàwọn hiwar káàkiri tó wá ń lọ káàkiri ní gbogbo ayé tó ń kálò tẹ́lẹ̀ ní tẹ́ mẹ́rin tó ń rírì àwọn ọmọ yóò máa jẹ́ rahmatun lil umma ó tiẹ̀ yóò máa jẹ́ ìkẹ́ àtàánú fún àwọn mustafidun àwọn náà ni umma àwọn àjíyàrú yìí náà ni umma. so ikhtilaf ó sì máa lọ títí nígbà tá Al-Qur'an ti close tiẹ̀ àdìsí náà ti close tiẹ̀ ọ̀sádìsí má lẹ́yìn gbogbo èyí tí naam Qasim jẹ́ n sáré dá Ọlọ́hun láàrin ìṣẹ́jú kan ibi ọ̀rọ̀ àdìsí àdìsí ní dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ni gbogbo wàhálà tá à ń fa àwọn Al-Qur'an náà dá wàhálà kan lẹ̀ ọgbọ́ kọ́dà gbogbo àwọn asbabu nusul al-Qur'an inú àwọn àdìsí náà ti ń gbogbo ẹ̀ ti ń wá nínú àdìsí wọn ti mú wa gbogbo ẹ̀ òun ló jẹ́ ń sọ fẹ́ nìyẹn pé sábàbù nùzú àti sábàbù wurud maudu kan lọ́tọ̀ bẹ́ẹ̀ ni a padà gbé alájí àyẹ̀wò náà pẹ̀lú ògbó ọ̀rọ̀ pẹ̀lú àwọn tahlilati tiẹ̀ náà léyìí tó dáa ṣe rí hadith àkọ́kọ́ ni wípé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ò pasaabe kan láṣẹ wípé kọ́kọ́ hadith kalẹ̀ sallallahu alayhi wa sallam tipatipa ra fi rí inú hadith Abu Hurairah bákan náà wípé sàábé kan sọ fún anabi pé ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ kó wọn ọ̀rọ̀ tó sọ ikú wọn kọ́ anabi ní kò sí wàhálà kọ́ tipatipa inú ọ̀dọ̀ Abu Hurairah láti rí ó tiẹ̀ àwọn hadith Abu Hurairah sì ní ó tiẹ̀ báwọn mọ́sọ́mù hadith Abu Hurairah ó tiẹ̀ àwọn mawdu'atul ahadith iná lọ́pọ̀ jù níbẹ̀ tọ́ra àwọn àfa àtọwọ́ bọ̀ ẹ ti rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yìí tí ò ní bá làákà yìí lọ ó ti kọ́dà omi ń bẹ tí ò ní bá mísánù ṣẹ́ráì kò ní bá lọ nínú àwọn àdìsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lọ́wọ́ pọ̀ nínú àwọn Sahih Bukhari àti Sahih Muslim so to understand gbàtà náà Muhammad bẹ̀láyé anábì ń sọ fún àwọn sahaba wípé la taktubu anni shay'an ghayra al-Qur'an ẹ má kọ nǹkankan kalẹ̀ nípa mi ọ̀rọ̀ tí n bá sọ ẹnìkan ọgbọ́dọ̀ kọ́lẹ̀ o al-Qur'an ni ẹ má kọ wa man kataba'u ẹni ó bá ti wá kọ kalẹ̀ falyamhu kọ́lọ̀ lè parẹ́ o ó ti yé so wọn ni èyí ò ní àwọn tó ní àdìsí anabi ọ̀farama kakó àdìsí jọ so làwọn kan wá níta láfta gbàtà anabi sọ báyẹn tán anabi tún sọ padà pé hadizu anni wala haraj hadizu anni wala haraj anabi ní ẹ lè sọ̀rọ̀ nípa mi hadisu lọ́wọ́ wí kò pé oktubu anni hadisu anni ẹ sọ̀rọ̀ nípa mi ntí n bá sọ ẹ fi ṣe reference fáwọn èèyàn wala haraj kò sí láì fi ń bẹ làwọn afáàfin wa ni wa man kadhaba alayya muta'ammida falyatabawwa maq'adahu minan nar ẹni bá wá parọ́ fún mi tó máa ń mà hún rọ́jọ́ tó lè mi mọ̀ sọ́ ó ti báwọn àwọn àmọ̀dúnù kọ́ wábi tí ó jòkó sí
na ta na Muhammad fi wá kú wọ́n kọ hadisi kalẹ̀ lójú Ànábì wọ́n kó jọ wọ́n kọ hadisi jọ lójú Ànábì alẹ́ àwọn tí ń kọ lọ́dọ̀ tiwọn pé ọ̀rọ̀ tá Ànábì sọ yìí mo kọ pamọ́ àmọ́ kún kó jọ lójú ẹ̀ ká Ànábì ó wá rí wípé hadisi ni Ànábì ó mọ̀ tí wọ́n ń pè ní tírà hadisi títí tá Ànábì fi kú Ànábì ó mọ̀ kitabul hadisi kan ngbe tírà kan tírà hadisi o kódà bó ń ṣe Ọlọ́run bó bá dal kiyama tó wáyé pé hadisi ló bá mú ìjà wa yìí pọ̀ báyìí tá fi wá bá déwájú Ọlọ́run Ànábì ó sọ wípé ó ní jẹ́ kíni tó jẹ́ báwọn kitabul hadith ó ní tó jẹ́ ma huwa kitabul hadis ayna wajadta ma huwa sahih Bukhari sahih Muslim Ànábì ó mọ̀ tó Musnad Ahmad bin Hanbal mo kó jọ lójú Ànábì Muwatta bin Malik mo kó jọ lójú Ànábì koma sallallahu alaihi wasallam ó tún lè já mi bí èyí ona pé sadisi sa Ànábì man ń pè kitabu hadisi kitabul hadith Ànábì ó mọ̀ ja Ànábì mọ̀ kọ́lá kò mọ̀ sí jẹ́ sallallahu alaihi òjijì ní ọdún yọkàn bá wa pé èwo ní kí wọ́n ń jà sí wọ́n ní ọ̀rọ̀ hadisi ni hadisi wo tún nù hadisi wo ó ti ebi mọ́ sọ fún yín pé ẹ má kọ́ Ànábì bàbá lọ́yà bá bẹ́ẹ̀ni iná kẹ́kọ̀ọ́ òun lẹ́kọ́ lódì wàhálà yìí nìsín ní mo ní ẹ má kọ́ ọjọ́ náà tí ń sọ fún yín sallallahu alaihi wasallam àádọ́ bá dákẹ́ kálukọ́ bá dákẹ́ hadisi ọ̀hún torí kí ni Ànábì Muhammad fẹ́ kí a fi hadisi yẹn ká fi supersede àbíkílẹ̀ máa pè ká fi supersede alukur'an káwa má hadisi ká gbélé kí alukur'an torí pé Ànábì ní kìtàbù Ọlọ́run o ti sẹ́rí sunna tó ní taraktu fikum amrayn lan tadillu kitabullahi wa sunnati sunna yẹn kìí sàdíìsì ni hadisi kí n sọ kìí sàdíìsì ni òun kí n sọ sunna rẹ ní gbogbo tó ṣe àfàálù ẹ̀ o ti bá wọn àkọwàlù ẹ̀ àti kí la ń pè tẹkiriru àbí kí la ń pè tẹkiriru náà ni gbogbo ẹ̀ òun là nábì fílẹ̀ fún wa àmọ́ kò sọ wípé ẹ kó jọ sallallahu alaihi wasallam àwọn láyé Umar ibn Abdul Aziz òun làlífà ẹlẹ́ẹ̀kẹjọ ní àlífà Amawi òun lẹ́lẹ́ẹ̀kẹjọ òun náà wá gbé wá sí khamisul ulafa ar-rashidin ó ti òun lẹ́lẹ́ẹ̀karùn àwọn khulafa ar-rashidin ní Umar ibn Abdul Aziz Umar ibn Abdul Aziz yìí tábíù ní kò bá Nábì láyé 61 years wọ́n bí lẹ́yìn gbà tá na Muhammad lẹ́yìn hijira ó sì Ọlọ́run ti lọ yẹn ọgbọ́n mi kò bá Nábì láyé àmọ́ ó jẹ́ khalifa Amawi ní dáwọ́lá Amawiya ó ti yé báwọn ó jẹ́ khalifa rẹ̀ kí ti Abbasiya kó tó wá gbà Umar ibn Abdul Aziz yìí ayé rẹ̀ òun ni àwọn hufasul hadith tó di bá àwọn náà ti fẹ́ máa lọ díẹ̀díẹ̀ òun ló wá wò pé kò ní dáa kí àtìrálù Kùránì wọ́n ti àwọn sàábé ti ṣiṣẹ́ parí fún wa àmọ́ àwọn àdísì ànábì kọ̀ọ̀kan yìí ó ti yé kí ló wá fà tó fi ní kún ọkọ̀ àwọn àdísì ànábì lẹ̀ ní wípé àwọn alùwòdọ̀ọ̀ún kí lẹ́ ń pè alùwòdọ̀ọ̀ún àwọn tí wọ́n máa gbé àdísì àwọn mọ̀ọ́dún àdísì kalẹ̀ alùwòdọ̀ọ̀ún àwọn tí wọ́n ní wọ́n kàn hun àdísì kan wọ́n kàn wà dọ́ ààrẹ kalẹ̀ ó ti yé yóò sì hun àdísì mi yóò sì gbé lérí ànábì yóò tó hun yìí yóò gbé lérí ànábì àwọn yìí tí wọ́n ń pọ̀ lásìkò náà wọ́n kálukú àwọn hun àdísì kí ló fa hun àdísì jọ ibo ni problem ti bá àdísì ànábì látara siyasa tí ń bẹ láàrin Muawiya àṣẹ náà táwọn Shia ti jáde táwọn alùzúnà ti jáde táwọn kan ní àwa ní alùzúnà àwọn kan ní àwa ní Shia Ali ó ti yé àwọn Shia ní àwọn àdísì tí ń bẹ lọ́dọ̀ Shia ó yàtọ̀ fẹ́yìí tí ń bẹ lọ́dọ̀ àwọn alùzúnà òun náà fi máa takora wọn ibi tẹ́ ti mọ̀ nìyẹn àfi kí àwọn àfáà wa àwọn tí wọ́n nímọ̀ nípa ilmul hadith ó ti yé báwọn òun lọ padà wàhálà yìí lọ padà bí ilmu mustalahil hadith ní kọ́rùnù khamis 5th century tá nàbì ti lọ tán 100 tá nàbì ti lọ tán ní ilmu mustalahil hadith ló tó dé ó ti yé báwọn ńlásàwọ̀ lòun fi wọ́n lọ lè ṣèwòsàn fún Zanadi àti Matinu rọ́wí gbogbo ẹ̀ ní ṣèwòsàn fún wọn torí àwọn àsáwọ̀ ti wá pọ̀ látara pé àwa ni Shia
àwa ni alùsùnà àwa ni khawarij gbogbo kálukú wọn ni wọ́n sì ní àdìsí tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ tí ó sì jọra wọn bẹ́lẹ̀ yìí bá ní báyìí ní ànábì wíńgbà báyìí wọn ni bẹ́ẹ̀ kọ́ ó ti rí kọ́hún ó ti rí rè lẹ́fì máa wá rí àdìsí méjì lérí ọ̀rọ̀ afẹ́ máa rìn ẹsẹ̀ wo lákọ̀ gbé ká tó wọnú ilé sẹ́sẹ̀ ọ̀tún lákọ̀ gbé ni àbẹ́sẹ̀ òsì lákọ̀ gbé wọlé lérí yìí ẹ̀rọ àdìsí méjì ọ̀kan ní ẹsẹ̀ ọ̀tún ni ẹ gbé wọlé ọ̀kan ní ànáwọn ànábì rárá ọkùnrin kan fẹ́ wọlé ànábì kan ní káyì ẹsẹ̀ òsì ló gbé wọlé àwọn méjèèjì náà wọ́n sì má dìísì wá ibi wọ́n ti ń dà wá lérí nù so ọgbọ́ ibi wọ́n ti ń dà láàká yìí gbogbo wa rú òun nù ni òní ẹ̀yẹn fẹ́ tọ́ nísìn ọ̀kan ní ànàró ọmọ dìísì wá ọ̀kan ní abẹ́rẹ̀ ọmọ dìísì wá kí la wá ṣe ewu la fẹ́ ṣe ẹni ó ní ànàró ọmọ dìísì ẹni ní abẹ́rẹ̀ ọmọ dìísì wá ta la fẹ́ tẹ̀lé ẹni tó ní ànà yóò ní tóun ló dájú yóò ní tóun lọ́dà ẹni tó ní abẹ́rẹ̀ òun yóò ní tóun tóun lọ́dà ló dájú a sì lè ṣe méjì bọ́lẹ̀ kẹ́hìn bẹ́ẹ̀ni a lè bẹ̀rẹ̀ kánà o àti táyà ọ̀kan náà ẹni ọba dégò àbí kí náà máa ń pè kí náà máa ń pè kí náà wọn ọdẹ́gò náà ni edégò wọn lárúbáwá rẹ kíní kan lárúbáwá rẹ náà máa ń pè kó dégò ìtì ẹ̀ láti ẹ̀ ma so ẹni ọba dégò hijab yóò dà fún ọ ẹni ọba ṣe hijama tó dégò ó ti yé wa tí wọn àwọn tó máa fa ẹ̀jẹ̀ ní táwọn Haúsá máa ṣe hùn ọ̀kan ní inú lọ́sàn-án àwẹ̀ ọjà àwẹ̀ ọ̀kan ní kọjá àwẹ̀ àwọn méjì wọ́n sì má dì sí wa ẹnì kó ṣe wá náà kankan lérí ọ̀rọ̀ kìnnì kan tẹ́nì kan wà sọ̀rọ̀ tẹ́wà nígbà náà ha wọ́n bẹ́sẹ̀ jẹ́ o tẹ́ bá dìísì ló mú wá tó fi ní mọ̀ bẹ́sẹ̀ jẹ́ èmi náà dìísì mo mú wá tí mo fi ní mọ̀ tẹ́sìn sí òun mọ̀ kà lọ́dọ̀ ajé orí omi àbúsá ti ń jò ní inú mọ̀ọ́dún tó fún mi mọ̀ọ́dún mẹ́ta tí èsì ń sọ àwọn tànà nǹkan wọ́n ti ná kọ́dà ara wọn certificate kí ló fà á wàláhi lazim ń tọ́ fà á ní awalu fitna fil Islam òun náà ni tẹ́fírikọ̀ tí ń bẹ láàrin Ali àti Muawiya siyasa ló sì pilẹ̀ rẹ̀ siyasa ni òun ni bàbá Mudiru sọ ìtàn yẹn ni wọ́n sọ fún gbogbo ayé tó fi dọ̀rọ̀ Abu Musa alẹ́ hasan tó fi kí bàbá ń bu sahaba pé ntọ́ dá wàhálà alẹ́ ni ká wò ó ibẹ̀ náà ló sì bóde ibẹ̀ náà wàhálà sì ti bóde gbogbo àwọn fúlàkù yẹn gbogbo ẹ ló ti gbogbo fúlàkù yẹn Ali àti Muawiya yẹn bẹ ni wàhálà yẹn ti ṣẹlẹ̀ gbogbo ọ̀nà wa aládìsí ṣebí sọ yẹ Buhari àti sọ yẹ mùsùlùmí ọlá pé ńgbà tó yẹ pé alùsùnà ni àwa làáfin lò àwọn ṣíà náà aládìsí tiwọn lọ́tọ̀ táwọn lọ́tọ̀ ó lè bá ṣíà sọ pé èyí tá à ń sọ yìí ní sọ lè bá wọn sọ òun ní kí ni àdìsí oníjẹ báwọn mo ní tí ń sọ yìí Buhari rẹ bọ àwọn ọgbà wọn làwọn ọgbà so get bí wọn ti wá kó o jọ àkọ́kọ́ ẹni tí Umar ibn Abdulaziz kọ́kọ́ pé ó pé Ibn Hasim ó ní kọ́kọ́ ó ní unzur ìwọ Ibn Hasim torí Ibn Hasim ní Umar ibn Abdulaziz fi jẹ kọ́ọ́dí ní mazar ó ti yé lórí kó lè jẹ kọ́ òun ló fi jẹ kọ́ọ́dí mbẹ́ ọwọ́ ní wọ Ibn Hasim unzur ma wajadta min hadith ar-rasul lọ́ọ̀lì wo tí ọba rí nú àwọn hadisi ànábì faktubu ọkọ̀ kalẹ̀ fa inni khiftu durus al-ilmi wa sahaba al-ulama in bẹ̀rù kí mímọ̀ ọmọ gbó káwọn àfọwọ́ sì máa lọ tán láì ní rí ọ̀rọ̀ ànábì ilẹ̀ tá a máa fi gáìdì alukur'an wọ́n fẹ́ fi gáìdì alukur'an ni torí pé àwọn èèyàn ti ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ nípa ànábì tí èso òun lọ́sọ lọ́lẹ̀ wò original àwọn tó bá jẹ́ àdíìsì gidi tọ́jọ́ tà ànábì lọ́lẹ̀ sàwá òun wá sàkalẹ̀ àmọ́ kò rí dàwánà àwálù ẹni ọkọ̀ dàwánà hadith àti àzárò àwọn sahaba tó kójọ sójú kan náà Ibn Zahabu Zahari òun ni Ibn Zahabu Shahari òun kójọ bẹ́ẹ̀ ìgbà tí ó yá tó di pé àwọn Maliki dé Maliki gíní kan bẹ tí mo kọ tí mo ní ọba bá ń ka gbà bá ń ka òun rèé فياكا بدأت محاولات وترتيب الحديث بدأت محاولات جمع وترتيب الحديث ìgbìyànjú àti pé ìsapá kakó àdìsí jọ àti ká ṣe tẹ̀rtíìbù ẹ̀ ká tó kalẹ̀ بدأت ó bẹ̀rẹ̀
في منتصف القرن الثاني الهجري ní منتصف القرن الثاني الهجري القرن الثاني ká pè pé ìlàjì kọ́rùnù ẹlẹ́ẹ̀kejì على يد الربيع بن lẹ́yìn ìgbà tí Umar ibn Abdul Aziz ti lọ tán tó tún wọ́n ti kọ́ kalẹ̀ ó ti yé báwọn káwá jàmáà rẹ̀ ká sì rọ̀ tábà rẹ̀ àsìkò tó bẹ̀rẹ̀ nù. ثم سعيد بن أبي عروبة Sa'id ibn Abi Uruba òun náà kọ́ kalẹ̀ وتلاها ما جمعه ابن جريح في مكة èyí tí Ibn Jarir tó òun náà kójọ Maka òun náà tẹ̀lé yìí náà. ومالك في Imam Malik náà ń bẹ Madina òun náà ṣe tírà mi àtọ́ da wánà rẹ̀ Ibn Jarir náà da wánà tiẹ̀ ní Maka. والأوزاعي في الشام. so Ibn Jarir òun bẹ Maka lòun dúró kila ń pè Maliki òun bẹ Madina òun náà ó ṣe Muwatta. والأوزاعي في الشام. Awza'i òun bẹ ní Sham òun náà da wánà tírà hadith. وسفيان الثوري في الكوفة. Sufyanu Zuri ní Kufa òun náà da wánà sẹ́ni gbogbo àwọn táwí Sufi ni wọ́n. bẹ́ẹ̀ ọgbọ bẹ́ẹ̀ Imam Maliki Sufi ni Awza'i Sufi ni Sufyanu Zuri Sufi ni Ibn Jarir Sufi ni gbọ́ àgbọ̀yé Hamad bin Salma òun náà dà wánà tiẹ̀ Hamad bin Salma Sufi lòun náà dà wánà tiẹ̀ ní Basra ó tiẹ̀ naam. Layth bin Sa'd. Layth bin Sa'd òun bẹ Masari Layth yẹn gbogbo àwọn táwí yóò mu'asirun ni wọ́n jọ lo àsìkò kan náà ni so ti get báyìí àwọn yìí Layth bin Sa'd òun náà ń bẹ Masari òun náà dà wánà tírà hadisi tiẹ̀. bima tayassara lahum min ahadith. dédé ń tọrọ nù fún wọn nù hadisi. wa qad sannafa ha'ula'i ma jama'uhu. àwọn wọ̀nyí wọ́n ṣe tírà lórí tí wọ́n kó jọ. wa rattabuhu. wọ́n sì ti tartibu ẹ̀ wọ́n tó. wa bawwabuhu bihasabil abwab. wọ́n sì ṣe ní báàbù kọ̀ọ̀kan báàbù tayammum báàbù kínní báàbù gbá báàbù àwo báàbù afẹ́ wọnú ilé báàbù àjáde báàbù afẹ́ jẹun báàbù ńgbà jẹun tán báàbù àwẹ̀ jẹ́nàbà báàbù kíní kan ògbẹ́ wọ́n gbé kalẹ̀. wal mawadi'il fiqhiyya. àti wọ́n gbé kalẹ̀ lójú ọ̀nà fikihu tí àwọn àdìsí wọn yẹn ń ṣe déédéé bígbà tí wọ́n ń fún wa ní fikihu. وضموا إليها بعض أقوال الصحابة. بعض أقوال الصحابة. Ọlọ́run jọ dá fún wọn wá fi kún èyí tí ń béèrè ń jò ní inú kọ́sìm àwọn àṣàrù sọ̀hábà kí ló fà á tí wọ́n fi dọ́mà rẹ̀ sínú àdìsí ànábì. kí ni àṣàrù sọ̀hábà ànábì. kí ni yẹn ò tí ì yé mi ni mò ń fi ń béèrè lọ́wọ́ gbogbo àwọn àlùfáà wa ẹ dákun torí Ọlọ́run ẹ̀ láyé mi kò sí ní tí ìyẹn màláyé yóò ní nǹkan kan tọ́sà yẹn ń jà síbẹ̀ kọ́kọ́ sí ọ̀sà mi ń jà kí ni ọ̀rọ̀ àwọn sàábé kí ni wọ́n ń bi àdìsí ànábì tí wọ́n fi pàápọ̀ sójú kan náà mo fẹ́ kí ẹ dákun ẹ bá yanjú ẹ. ó ti yé báwọn bí n ti ń wù yí àlùfáà oníkùránì Ọlọ́run wọ́n sàlékún dáadáa fáfá náà àfọ oníkùránì yọba ń sọ yọba ń béèrè ó ti yé báwọn lọ́wọ́ àwọn èèyàn wípé Atayese ń béèrè lọ́wọ́ kó wá wípé mo fẹ́ kún ọ́ láàyè mi ni ìmá mo á fẹ́ wọn fi mà mí. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìṣtihádù wọ́n ti máa ń bóde pé ajá kí n má lè sọ pé kí ló eléyìí náà. mo wá ju eléyìí lẹ̀ ẹ dákun tó dọ́rùn mo fẹ́ kún ọ́ bá yanjú àárín ẹ̀ pé kí ni àdàrú sọ̀hábà ọ̀rọ̀ àwọn sàábé kí ni wọ́n nú àdìsí ànábì sáwọn sàábé àtànábì sẹ́gbẹ́ kan náà ni wọ́n ni. ìgbà tí alukurani ti dádúró tiẹ̀ àdìsí ànábì gbọ́dọ̀ dádúró kọ́rọ̀ àwọn sàábé náà dádúró tiẹ̀. àwọn èèyàn wá di wípé tẹ́ bá fẹ́ ka ọ̀rọ̀ sàábé wọ́n máa fi pé qala Rasulu sallallahu alayhi wa sallam. a máa wá fi ọ̀rọ̀ sàábé jẹ́rìí ọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé Ànábì Muhammad gangan ló ní ọ̀rọ̀ ni. kọ́ọ̀sì wàlẹ́ àlùkùwà kìí ṣe ọ̀rọ̀ ànábì. sallallahu alayhi wa sallam. nígbà tí wọ́n sọ̀rọ̀ Abu Lahabi pa Abu Lahabi bẹ́ẹ̀ nùnà Abu Lahabi bẹ́ẹ̀ nùnà àdìsí ẹyọ kan tí wọ́n pè ní hadisi wípé hadisi anabi náà lọ́sọ̀ pé Abu Lahabi bẹ́ẹ̀ nùnà tí wọ́n bá wá ka àwọn ní Abbas lólóhùn lálàá lọ́wọ́ lóhùn bá Abu Lahabi inú ná inú hadisi anabi wọ́n sì ti yọ ọ́ wá Abbas ló sì ní ọ̀rọ̀. Allah. ọ̀gbọ́ kí ni àwọn azaru sahaba èyí tí àwọn aládìsí lọ lè fi kúnnu
hadisi ẹ bá tó pọ̀ bẹ́ẹ̀ inú Sahih Bukhari ẹ bá tó pọ̀ bẹ́ẹ̀ inú Sahih Muslim àwọn seha ẹ bá ń bẹ inú àwọn masanid Musnad Ahmad wa Hanbali ó ti yé báwọn ẹ bá ń bẹ wa fatawa tabi'in ó ti yé báwọn àwọn fatawa tabi'i ẹ bá nú ẹ tí wọ́n kó fatawa tabi'i tí wọ́n lọ lè jù sínú àwọn ẹ bá ń bẹ tí wọ́n lè jù sínú àwọn hadisi naam so وقد أرخى جلال الدين السيوطي قد أرخى جلال الدين السيوطي جلال الدين السيوطي إمام سيوطي في ألفياته أصيتان إنه ألفياره لبدايات جمع الحديث bí ètò bí àdìsí ti bẹ̀rẹ̀ بأبيات pẹ̀lú àwọn orin tọkọ yìí وقال فيها ó wá kọ nínú àwọn orin yìí pé أول جامع الحديث والأثر ẹ máa wo àkọ́kọ́ ẹni ọkọ́kọ́ àdìsí àti azaru àwọn sàábí tó kójọ sójú kan ابن شهاب ibn Shahab sahari أمر له عمر kí ló pé amuran له عمر umaru buna Abdulaziz òun lọ pa aláṣẹ bẹ́ẹ̀. وأول الجامع للأبواب àkọ́kọ́ ẹni wọ́n wá kọ́kọ́ kó àwọn tí wọ́n kọ́kọ́ kó báàbù tí wọ́n bá wá bá ahadisu anabi. جماعة في العصر àwọn jama àwọn kan tọ́jà suktirab tí wọ́n jọ aṣọra ara wọn àwọn àfáàsì kò kan náà ní sẹ́ńtúrì àwọn ni wọ́n ṣe kọ́rùnù zani hejiri àwọn nìyẹn. kabnu Jarir ibnu Jarir ibnu Jurayj o ṣeun. wa Hushaym Malik àti Hushaym bin Malik. wa Ma'maru àti Mu'ammir. wa waladul Mubarak. waladu ọmọ Mubarak. wa awwalul jami' bi ikhtisar. àwọn tí wọ́n ṣe ní ikhtisar. ala sahihi faqat al-Bukhari. àwọn tí wọ́n awwalu jami' al-ikhtisar ala sahih àwọn tí wọ́n pè tí wọ́n ní sahih àwọn méjì ni. Bukhari wa Muslim àti Muslim. àwọn tí wọ́n ní sahih Bukhari sahih Muslim. Naam. Muslimun min ba'dihi wal awwal ala sawabi fi sahih. yọ̀dà fún wa Muslimun min ba'dihi lẹ́yìn ìgbà tí Bukhari pè tiẹ̀ ń sahih tán ni Muslim náà pè tiẹ̀ ní sahih. ọwọ́ ní wal awwalu ala sawabi. Number 1 ti Bukhari òun ni àkọ́kọ́ tíra sahih tó wà sawabu jù. Abdul fi sahih òun la kọ́kọ́ sahih tó dájú lẹ́yìn ìgbà tí tiẹ̀ dá tán ni ti Muslim náà dá. Naam kí la fẹ́ lò ń bẹ̀ ni wípé bí wọ́n ti to àwọn àdìsí àwọn eléyìí sẹ́ra àwọn Buhari àti Mùsùlùmí àti Ahmadu ọmọ Hanbali àwọn yìí kọ́rùnù ẹlẹ́ẹ̀kẹta làwọn wà. ọgbọ́ ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n wà. tábì yìí làwọn. àwọn tábì òun náà làwọn Málìkì tí mo kọ́ kalẹ̀ kan yẹn. àwọn ni wọ́n kọ́ pilẹ̀ àdìsí wọ́n ṣe tẹ̀dúwínú àhàdìs àwọn kọ́ pilẹ̀ nàkọ́sí àwọn tíra lórí ẹ̀ kó tó di pa àwọn Ahmadu ọmọ Hanbali dé kí Buhari àti Muslim náà ó tó dé. Naam kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadis tó jẹ́ maudu'at àwọn ahadisul maudu' ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló sá wọnú àwọn tírà kọ̀ọ̀kan yìí tó jásí pé tá a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ tìǹtìmù tí ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin sínú ni ibẹ̀ lẹ́tì máa rí àwọn sábàbù nùsùlù àyà mi ó ti yé báwọn lóyìí tó jásí wípé bẹ́ẹ̀ bá wù ẹ́ máa wípé eléyìí ò gbọ́dọ̀ jẹ́ sábàbù nùsùlù rú àyà inú àyà yìí irú ẹ̀ lọ̀rọ̀ ti Abubakar ibn Nukoto wọ́n lè fi àdísì wọn gbé wá láti fi ṣe sábàbù nùsùlù àyà alukurani ni láti bá kí ẹ bí wọ́n ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ àsábàbù nùsùlù kalẹ̀ sínú àwọn àdísì nìyẹn. ṣé ẹ tó understand? So gbogbo orú àwọn nǹkan yìí àwọn wàhálà tó ṣẹlẹ̀ sí wa láyé lónìí òun làdísì tábà wá lè padà sí di alukur'ani padà tó jẹ́ pé òun ni almarja'iyyatul kubra òun náà sì ni almasdarul awwal litashri' ó ti masdaru sáni ni hadis àmọ́ àwọn èèyàn ti sọ hadis òun di masdaru alákọ̀ọ́kọ́ nísìn débi wípé bọ́ọ̀ bá mú àyà kur'ani wà láìwọ̀n nígbọ́ kọ́ ọ máa fi àyà tu àyà báyìí àbí kó mú hadis wá fi tu kọ́ wá fi tu àbí kọ́ tiẹ̀ lọ lè gbé mi wá gan tó yẹ pé àyà ò tiẹ̀ má òun ni irú èyí tí mo sọ́njú ní pẹ̀lú ọ̀rọ̀ Sayyidina Umar tí mo sọ́njú ní wípé ọ̀rọ̀ káfẹ́yàwó kan ó ti yé wa
káfẹ́ yàwó káfẹ́ mẹ́rin fáńkì huma tọ́balà kún káfẹ́ mẹ́rin àwọn hazard inú àwọn àkọọ́lẹ̀ tó jí oyé wáyé pé Sayyidina Umar ń padà kọ́ fagilé pé yàwó kan náà ní kó kálukú ọmọ fẹ́ òun ní òtẹ́wọn lọ́rùn ó ní òtẹ́wọn lọ́rùn lásìkò khilafa tòun yàwó mẹ́rin bó ẹyọkọ̀ ká ń kálukú ọmọ fẹ́ lọ́lẹ̀ wo tíra ọba gbogbo eléyìí ń bẹ gbogbo irú àwọn àkọọ́lẹ̀ yìí gbogbo àkọọ́lẹ̀ rádaràda ni àwọn tí ó ṣẹlẹ̀ sáwọn sàhábà gan wọn parọ́ ẹ̀ mọ́ wọn tí èsì tí ó ṣẹlẹ̀ sí wọn. So látara kí látara ìbínú ara wa àti látara siyasa báńdà Muhammad ti gbé kalẹ̀ kọ́ yìí sallallahu alaihi wasallam. So gbogbo ẹ̀ ní baba mudiru ń try láti ṣàlàyé ẹ̀ fún wa ó ti bá wọn tó bá padà yá èmi gbà wípé alukuran náà ni ó padà tún gbẹ̀yìn ó ti ọ̀pọ̀lọpọ̀ ahadis yẹn ẹ̀rí pé tó bá padà yá ẹnìkankan ò ní àkólé kankan sádìsì ma alukuran ló ń kálukú ó padà máa padà sí tọ́ra àdìsì yìí ń dààmú awúọ̀ àdìsì ń fìtínà awúọ̀ ń kó fìtínà bá wa ń fa ìjà láàrin wa púpọ̀ alukuran nìkan èyí ṣe tí gbogbo wa padà síbi alukuran tọ́já sí wípé kì í dá wàhálà lẹ̀ ya ayyuhal ladhina amanu ayyuhal ladhina amanu nani kutiba alaykum siyamu nani ṣé rí gbogbo ku oda nisin agba wí pé Ọlọ́run ní ká gba àwẹ̀ a sì gbà poko le wa ni lọ́ranyàn a sì ń gbà lóòótọ́ ó wá kù bó láti wọlé àwẹ̀ bó láti wọlé àwẹ̀ hadisinu sumu li ru'yati wafturu li ru'yati fa in gumma alaykum fakmulu sha'bana 30 ene ga gba o kede marun kan so lórí gumma alaykum kama wakale eja wakale òun ni problem hadisi nu àmọ́ ká gba àwẹ̀ ẹ gba àwẹ̀ ramadana o lóṣù ramadana o alukurani nu kò fa wàhálà àmọ́ hadisi bó láti wọlé rẹ̀ hadisi nu wàhálà dé ko gbogbo ńlá ka yìí náà yẹ̀wò wípé kí la hadisi ń dálẹ̀ fún wa sadisi ń fún wa ní wàrà ni àbí ń fún wa ní múrù tàbá lọ lè wò dáadáa bí pé hadisi ń tí ọ̀pọ̀lọpọ̀ hadisi ń fún wa kíkan ní ń fún wa kò fún wa ń dúndùn alukurani ní ń fún wa ní dúndùn torí pé bọ́bá ti débi hadisi ní sàbà wàhálà ti dénú fìtínà dénú. So to understand ẹni wa ma yulaqaha illa alladhina sabaru ẹni kan wà ní understanding ta wí àfẹni tó bá lè ṣe sùúrù kó gbé làákà yẹ̀wò wa ma yulaqaha illa dhu hadhin adhim àmì wà nígbà náà mudiru hay bàbá mudiru wọ́n tún èyí tán tún jùúlẹ̀ yìí kí ni wọ́n jùúlẹ̀ ọ̀ mímọ̀ òun ni wọ́n jù kalẹ̀ bàbá ó sì bá láyé màkà sọ̀rọ̀ bí bàbá tó bí wọn náà sì ti ṣe sẹ́ẹ̀rí gbogbo báwọn èèyàn ṣe ń dààmú bàbá mudiru yìí bọ́ta ṣe pọ̀ tó yìí bí ṣé Ádámù náà ti lọ́ta lánàá nù Wallahi kò sí yàtọ̀ àmọ́ Ọlọ́run máa ń sọ dákọ̀rọ̀ Ọlọ́run máa ń sọ dákọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ Sheikh Ádámù pátá lọ́lọ́run sọ dákọ̀ rẹ̀ ń sọ dákọ̀ tí bàbá mudiru yìí náà débi gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti sọ ṣe bọ́pọ̀lọpọ̀ wọn náà ń padà ń sọ wípé bẹ́ẹ̀ náà ni tí wọ́n padà síbẹ̀. àní kódà yìí kan ẹja fi round up ẹ̀ nísìn ọ̀rọ̀ àwọnú àwẹ̀ jẹ́ pé láti bí ọdún mélòó ni àbá ti máa ń sọ pé àwọnú àwẹ̀ lọ́jọ́ báyìí á jáde nínú ẹ̀ lọ́jọ́ báyìí kódà yìí báyìí la gbá tọdún yìí tó wá di fàǹfà yìí Saudiya náà ti wá ṣe é kalẹ̀ báyìí Saudi ti mọ́jọ́ ọdún kalẹ̀ báyìí. wọ́n ti mọ́jọ́ ọdún kalẹ̀. Saudi ti mọ́jọ́ ọdún kalẹ̀ pé 310 àsọdún á jáde kúnú àwẹ̀. níbo la àwọn fatiwa wà báyìí. tọ́ ìta àyà ni ẹ bá wa bí wọn pé kán dákun. àwọn fatawa báwo mùdíwù náà ń takò pé ṣé mọ́jọ́ kalẹ̀ ẹ lè máa ṣe kínní ṣé Saudi ṣé máa takò àbẹ́ máa ṣe pèlè àwọn náà báyìí Saudi ti mọ́jọ́ ọdún kalẹ̀ báyìí. àwọn ní fatawa dọ̀dọ̀ àwọn ní fatawa kí ni dọ̀dọ̀ so múna fẹ́ fojú sí. mo lẹ́ fojú sí báyìí. bí Maulana Sheikh Adamu ti rí lánàá bọ́mọ wọn ti lónìí nù. Maulana Sheikh Adamu náà tán bá sọ̀rọ̀ mi gbì àwọn òní ajé Adamu tún dé o ó ń ṣe kíni kan kò sí ní kọ́ tún wọn pé bàbá tán wọn ní bàbá Sheikh Adamu lágídí ntí wọ́n fi ń ròyìn bàbá àtàná ni wọ́n fi ń ròyìn tòní wọ́n ní Sheikh Adamu bàbá Sheikh Adamu ní bọ́ọ̀bá ni mo lágídí mu ni bọ́ọ̀bá ni lójú ti yẹn ni ó ti yé wọn ìwọ má di bàbá ni mo ní gírímà ká Sheikh Adamu ní mo gírímà ara mi kẹ́ má bàa fi raburu ṣe mí ni wọ́n má gírímà ara rẹ̀ yìí wọ́n má ṣe ọláburu bàbá wí bẹ́ẹ̀ bí bàbá tòní náà ti wá rí nǹkan fi ròyìn bàbá tòní náà nù wọ́n ní mùdírù lágídí wọ́n ní lágídí orí rẹ̀ wọ́n fẹ́ràn wàhálà púpọ̀ wọ́n kéré kan gbogbo wọn ti ròyìn bàbá àtàná nù wá lè rí mu wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá lágége bàbá mùdírù markaz àwa tá à ń jọ mọ́ yín bà wá lójú jẹ́. we are proud of you sir.
bàbá ọba wa lójú we yẹ. are proud of you sir. We Okay. are proud of you. Eclipse of the moon. Bàbá ló máa ṣẹlẹ̀ ní 8 every 8. Bàbá ìmọ̀ ni ọ̀rọ̀ mímọ̀ ni sẹ́ẹ̀sì rọ̀rọ̀ mímọ̀ o ti yé báwọn bí wọ́n ẹ̀rí pé wọ́n gbé kalẹ̀ pẹ̀lú hizab ni àyè bẹ́ẹ̀ kọ́ ni ọ wá sí ọba tó ní wá o ti yé báwọn bí wọ́n ti gbé kalẹ̀ bó ti rí nu àmọ́ gẹ́gẹ́ bí àwọn tí máa wo kíní wa ní wẹ́dà ọ̀sẹ̀lẹ̀ báyìí lọ́la omi ń bẹ tí ó ṣe dédé omi ń bẹ tí ó ṣe pa so ti get àmọ́ mímọ̀ ìmọ̀ náà ni wọ́n máa jẹ́ kò ní yàtọ̀ ọgbọ́n calculation dẹ̀ ní kíní yẹn. kí ni mo fi ní bàbá ò bójú wa jẹ́ bàbá mà sí dáadáa fún wa púpọ̀ alhamdulillah bàbá jẹ́ alẹ́ máa rìn bàbá mudiru wọ́n jẹ́ kí àwa tá à ń jọmọ wọn ó lè máa rìn níta ká lè máa yan wàláyé rìn yan nípa àdéhùn lọ́jọ́ ni wọ́n tó náà bàbá alágége ẹ̀yìn tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mo ní bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ẹ̀yin náà lè wo tíra bí bàbá tiwa ti wò táwa tá a jọmọ náà nàjú wò alhamdulillah kí ni mo fi ní wọ́n bàbá lójú yẹ naam bàbá yìí bàbá ṣe jálàbí wọ́n ṣe jálàbí ṣe 419 àní wọ́n ṣe jálàbí ebi ẹni tí wọ́n jálàbí lápẹ́ ṣe 419 Allahu akbar bàbá yìí ṣe jálàbí ọtí wọn máa jálàbí kan wọn mọ bí wọ́n ti dẹ́ rárá bàbá wa tún wà ní tún wà lẹ́yà yọ ọkàn débi wípé bọ́ ọba fún wọn gan bàbá tún ní máa mú lọ owó ló ní tó ń máa mú nǹkan ẹ lọ o ti gbogbo ọ̀nà téèyàn ó fi wípé a fi mú bàbá bọ́m̀bẹ́ kọ̀ wá kùjẹ yọ ọkàn wípé wàhálà rẹ ti pọ̀ jù bàbá ti gbà tó ń kún nìkan lòún mà òun ṣe kí ẹnìkan jò ní mufti nǹkan kan ṣẹlẹ̀ ní nǹkan bíi jẹ ẹni kọ́hún ẹnìkan gbé ọ̀rọ̀ Sheikh Adam wọ́n sọ fún ọ yọ̀dà fún ẹnìkan gbé ọ̀rọ̀ Sheikh Adam lórí mídíà ẹnì wọn ń sọ̀rọ̀ Sheikh Adam ń sọ̀rọ̀ bí baba ìmọ̀ Sheikh Adam baba ti tó ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀kan wá kọ́mẹ̀ntì máa ṣẹ́jọ́ wọ ọ̀kan wá kọ́mẹ̀ntì ọ ní ẹ̀rọ Sheikh Adam ìwàhálà yín ti pọ̀ jù ẹ sì máa ṣe gbọ́dọ̀ yẹ pé Sheikh Adam nìkan ló máa kéwú jù ṣé kò wá sẹ́ni tó máa kéwú jù Sheikh Adam lọ ni nílẹ̀ Yorùbá yìí ni ó ti yé sẹ́ni bó ti wíwù àwọn èèyàn wa bá kọ́dà nìkan òbu nǹkan tí mo wá rí ni pé tẹ́fì mọ̀ yí pé Mọ̀lánà Sheikh Adam ọlọ́run máa ta bàbá náà fún wa ni alhamdulillah a ti dúpẹ́ tó ṣe wá lọ́mọ kéwù rẹ̀ alhamdulillah tá a lè rí fàárí ṣe alhamdulillah Mufti Jaqmal eléyìí wá kọ́ wípé òun ọba fa wàhálà o lórí kíní náà ni omi kílẹ̀ máa pé tá máa kọ́ òun kọ́mẹ́ǹtì olóhùn ó rìpláyìn rẹ̀ lọ́ndà kọ́mẹ́ǹtì rẹ̀ ó ní yẹn bọ́ fa wàhálà èmi àrẹ òsì jà ó ti bá owó dé fún ọ owó sì dé fún ọ mú àfa kan wá nílẹ̀ Yorùbá yìí tó ju Sheikh Adam tó nímọ̀ tó Sheikh Adam ó ti yé báwọn pẹ̀lú ẹ́fídẹ́ǹsì n tó fi wọn mímọ̀ rẹ̀ ṣe máa pé kọ̀ọ̀kan sọ pé ẹnu lásán o pẹ̀lú ẹ́fídẹ́ǹsì tó fi wọn mímọ̀ rẹ̀ 100,000. pé tí gbọ́ kankan kọ́ sí kí ló ti gbọ́ ọ̀kẹ́kàn ní látọ̀dọ̀ tèmi náà 100,000. La ilaha illallah 200k. ọ̀kan látọ̀dọ̀ tèmi 200,000. 400k. ọ̀kan látọ̀dọ̀ mi 50. ọ̀kan náà ní 50. elónú àwọn 20 wá lọ. wọ́n wá calculate owó yẹn tí wọ́n over million. mọ́lọ́kùnrin ti rí mo ní tọ̀ náà náà kíní kan tọ̀ mo ní ọmọ ọkùnrin ti rówó. tiẹ̀ ti dá. mo ní ayé ọkùnrin yìí ti dá. wọ́n sá ti mú wa. láti jẹ àrùn ayé rẹ̀ dáàdì sí. kò sì lè dá. kí ló ń sọ yìí àfa kọ́ sí wàláì kò rí mu wá dì sí kéèyàn ó rí ọ 950 àbí ànkíní kan 1000 kéèyàn ó rí ńlẹ̀. kó má rí njó fi gbà. kó má rí tí ì gbà. wàláì kò lè rí jẹ́ ha. di síta wọn sọ̀rọ̀ yìí tí wọ́n bí mú ti pé ọkọ̀ àìrí mo ní kọ́ lọ lè wú abẹ́ kíní owó wọn àti ìgbọ́n kankan dì sí. kájẹ mọkùnrin òun náà. mo bẹ́ kí èmi náà tó wá sọ fún ọ pé pẹ̀lú ògo Ọlọ́run èmi náà fi 200,000 sí. mo fẹ́ rí náà kí n káàkan dọ̀ba rẹ̀ kó pé mítà kan. wàláhì inú Ramadan la wa yìí wal Qur'an al-azim wala natullah ala al-kadhibin tó bá lè mẹ́sàn ẹ̀ nìkan tó ní màá ju Sheikh Adam lọ. àtàyè sọ kà mọ́lá rẹ̀. ní gbogbo nǹkan jẹ́lẹ̀ Yorùbá yìí. yóò pé 1 mítà. ó ti yé ọ̀dà ọkùnrin nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà yìí lásìkò láwọn tí wọ́n lo ìgbà láti 90 títí dòní. Masha Allah. ọgbọ́ assignment láti 90 títí dòní kó nílẹ̀ Yorùbá ó di Nàìjíríà mú ẹnìkan wá tí mímọ̀ rẹ̀ ju ti Sheikh Adam lọ. kó sì kó ẹ̀rí wá tí ó fi kó sì kó ẹ̀rí wá báàkì rẹ̀ tó báàkì rẹ̀ pé
tíra báyìí iye tíra rẹ̀ ni bó ti rí ni tó ṣe ni bó ti ṣe ni tó fi mọ̀ wípé ẹni yìí ju Sheikh Adamu lọ bọ́ bá ti rí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lọ́dọ̀ tèmi 200,000 bó ti mọ̀ káwọn èèyàn wa náà wọ́n tún àyífà cat number ńlẹ̀ níbi page Jaqmal bẹ́ẹ̀ni ṣé ní ṣe báyìí náà tọ̀ àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run tá a bá yẹrù ń tọ̀ wallahi wal Qur'anil azim ó ti yé báwọn wallahi ń tọ̀ yọ gbà yàrá yọ owó. ṣé yóò gbà owó yàrá yọ owó. ṣé ẹgbà musayidu kí n ràn lọ́wọ́. o lè ràn lọ́wọ́. ẹ jẹ́ ràn lọ́wọ́. lẹ́jọ́ kí wo mo ló ti rí. ṣé ọ̀rẹ́ wa tó ní kíní rìsọ́ọ̀tì ni pé no a lè rí. ṣé rìsọ́ọ̀tì náà nù. rìsọ́ọ̀tì nù. tọ́ba tí wàá já sí wípé no o lè rí ni kóníkálukú ó gbẹnu ẹ̀ sọ́hùn. keep short. oníkálukú ṣe kí ni. ó gbẹnu ẹ̀ sọ́hùn. oníkálukú ó gbẹnu ẹ̀ sọ́hùn. wàláì kò lè rí. ẹ má dààmú baba Lágége mọ́. bàbá irun tẹ́ ẹ sọ ní ìṣòro tó ṣẹlẹ̀ yà yín. ó tún ṣẹlẹ̀. bàtà wa kàwé sọ pé ẹnìkan yí pé àwọn Saudi ti mọ́jọ kíní kan ẹnìkan á ní àwọn ò tí ì mọ bẹ́ẹ̀nìkan ṣe sẹ́ni lẹ́kì fún un. wọ́n ti gẹ́tì yín wọn. tọ́ ibi tẹ́ ẹ ti mọ̀ ní wípé àwọ̀ ẹ̀yìn sọ̀sọ́kùsọ wọ́n lò rí ní kúrì. lọ́pẹ̀tì lọ́wọ́ ni. kọ́ kọ́mẹ́ntì mọ́ Ọlọ́run yọ da fún gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ọlọ́run lára wa ṣẹ́ra àwọn tí ń wò wá àwọn tí wọ́n máa ń bẹ níbi kọ̀nà ti Jaqmal yìí. eri wọn pé. àwọn tó nílà aka yìí nù ayé eri wọn pé. Facebook àti TikTok. òun ni táyà mi bá sá tọ́ba sá lọ lérí mi báyìí wọ́n ti tẹ̀ síbẹ̀. tẹ́ ó ti wọlé eri àwọn èèyàn pé. àwọn òkùnú ìwà bíi. wàláì. òkùnú kan ò sì ní fọ́lù baba Lágége. wàláì. abẹni ọba jóni mìíràn. torí pé títí tá yóò fi parẹ́ ni ó ti yé báwọn olódò lè fẹ́ràn òní mímọ́. aláwọn dókítà láwọn lọ tẹ̀sí baba Lágége. dókítà kan bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí hello àfàkọ́sí máa pè yín padà mo wà ń tẹ̀sí baba Lágége. La ilaha illallah. olọ́fíìsì dókítà rẹ̀ ó ti filẹ̀ mo wà lọ́fíìsì baba Lágége. tó bó ti rí nìyẹn. mo ti sí àyè lọ 500,000 lẹ́nu sí ẹni ọba ẹni àánà ti dá lẹ́nu ẹni ọba rí kó sì mẹ́sàn rẹ̀ kó sì kó owó ẹ̀rí wa owó ti dé. wàláì àmọ́ ò lè rí gbà. wàyí lámùtẹ́ fún àlù ńkọ́ fàlà ń tẹ̀ fún àlù. tó fi kú keep short. so Mọ̀lánà Sheikh Adam radiyallahu anhu. bàbá yẹn bó ti rí nìyẹn Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ló sì sàwá lọ́mọ kéwu wọn. alhamdulillah. ó sì ṣe gbogbo ayé náà ní ọmọ kéwu wọn kò sẹ́ni tí ò kéwu lọ́dọ̀ Sheikh Adama. kò sẹ́ni tí ò kéwu lọ́dọ̀. bá ń tara wa ní tọ́ba yẹ pé Ọlọ́run bá ní káwọn màláíkà òun mú fọ́tò kíní kámẹ́rà láti sánmà CCTV Ọlọ́run tọ́ba yẹ pé Ọlọ́run bá ní káwọn màláíkà òun mú wa ni la ilaha illallah wọ́n máa fi wo inú yàrá olómi ibi tó ti gbé tíra sí Adamu lọ́wọ́ la ilaha káwọn màláíkà máa pílè rẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ abáàlà sí rí òtù. sọ́n kí o ṣe Adamu. bẹ́ẹ̀ni ibi títí ń katira bí yàrá yìí ti katira àfa kan ẹni ọ katira òun ti dàfa rẹ̀. ìdàfà rẹ̀ àníjọ́ tẹ́lẹ̀ nǹkan fẹ́ ta kọ́ mọ̀dírù ó yìí tó lè mú síra sí Adamu àbá sí Adamu sí báwo ni ajẹ́kọ̀ọ́ máa kéwu sí Adamu ni wọ́n náà nù. bọ́rọ̀ ti rí nu kọ́lọ̀ nǹkan wọlé anabi Muhammad kọ́ kátó sọ̀kalẹ̀ náà. ẹnìkan sọ ní ọ̀sán yìí pé bàbá mọ̀dírù ṣe bẹ̀ sí ìkankan mọ̀ á fún lẹ́sì wàá mọ̀ bóyá sì ń wájà wá. ok. mo ní ayé ọ̀gọ̀ débi kí ìyẹn 2,500 kọ́mọ wòyàn everyday. ok. àbí kéèyàn almost 5,000 10,000 kó jòkó wájú everyday. ok. kọ́mọ wòyàn tẹ̀ sí èsì tèmi wá fún un ìwà mọ̀ bóyá sì ń ṣe. n ta da kó ada fún tọ̀hún ni wípé sẹ́ẹ̀rì markas yẹn nǹkan tí yóò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tafsiri markas ó ti yé orúkọ tí wọ́n ń pè ní káwọn èèyàn lọ lè kún lè ṣe làákàyè. so orúkọ tafsiri àbí orúkọ lè kéwú. ọ̀hẹ́ orúkọ lè kéwú tí wọ́n ti ń ṣe tafsiri yẹn wọ́n fi wá wo kí ló pilẹ̀ tafsiri markas kí ni òun ni òye ọ̀pọ̀lọpọ̀ bàbá àmúdírù sì ti sọ ọ́ rí pé mi ò máa káwọn èèyàn máa gan yolódo. eré ìyá ti dàrú òun lè máa fọ stéètì wa ni. Kọ́sìm. naam. ìgbà Mọ̀lánà Sheikh Adamu ó pilẹ̀ tafsiri nu markas àwọn ọmọlé kéwú nìkan ni bàbá gbé kalẹ̀ fún. naam. ó ti yé durusun Ramadaniya iná ni àwọn ẹ̀kọ́ ó ti yé báwọn tá a fẹ́ máa kọ́ ọmọ nínú Ramadan nígbà tó já sí wípé a ní máa ráyè dúró ní kíláàsì. kò sí lè kéwú náà wẹ̀. a pa wọn pọ̀. nínú mọ́sálásí. ó ti yé báwọn yóò máa jẹ́ kí lè máa pe nílé kéwú yẹn muhadara. muhadara. ó ti yé báwọn
yóò máa jẹ́ durusu ramadaniya a fẹ́ máa kọ́ àwọn ọmọ ilé kéwú ní ẹ̀kọ́ inú Ramadan tafsiri markaz yẹn ó ti yé báwọn ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé kéwú mi ti máa kéwú tí ó lò lọ́la. bẹ́ẹ̀ ni bàbá. ó ti yé bí bàbá Sheikh Adam bá wa bẹ̀rẹ̀ tafsiri mo wá fẹ́ dáhùn tọ̀hún lóhùn níjọ́ Mọ̀lánà Sheikh Adam tọ́ ìtàn ilẹ̀ Yorùbá òun ni tí wọ́n ṣe láàsì tí wọ́n fi sọ̀tàn ilẹ̀ Yorùbá tí wọ́n fi lo tíra aslu kọba ilẹ̀ Yorùbá iná bàbá lò òun ni wọ́n tírìtì tán ilẹ̀ Yorùbá ni wọ́n tírìtì fáá ní Ramadan ọdún náà. àgbọ̀ yìí bàbá. ṣé tàlẹ̀ Yorùbá ṣe ń bẹ́nu tafsiri Kùránì tí wọ́n gbé lọ́wọ́. ó ti yé bá durusu nu inú kẹsẹ̀tì ni ntí wọ́n kọ sínú tíra ni bàbá ń kà fún wọn fáwọn ọmọlé kéwú wọ́n ń kọ́ gbogbo ọmọlé kéwú lẹ́kọ̀ọ́ àwọn àfáà mi náà tó ti kéwú tó ti dàfá àwọn náà wá kẹ́kọ̀ọ́ mbẹ́ ẹlòmíì náà tí ò kéwú òun náà fẹ́ mọ kí ni ń lọ láyé bóun ní Islam ṣe délẹ̀ Yorùbá bóun ló ṣe dé Nàìjíríà gbogbo ẹni bàbá máa ṣàlàyé rẹ̀ nínú tafsiri wọn so ọ̀ ń gbọ́ tí bàbá bá wá ń ṣàlàyé gbogbo kinní yìí ibẹ̀ lẹ́lòmíì ti mọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn bí Islam ti dé yàyín bó ti dọ̀hún bó ti débí títí di òní àsìkò tá a wà yìí ibẹ̀ yìí náà máa gbọ́ káwọn kẹ́ẹ̀tì ń tí bàbá òní lẹ́yìn wéwé lọ́wọ́ kan jìgínníjìgín ọgbọ́ bàbá ní sẹ́ríkì ẹjọ́ kan ní ń jẹ́ sẹ́ríkì kò sẹ́ni ọ̀kanú kíláàsì ọlọ́ṣẹ́ àdáhùn láti mọ̀ ọgbọ́ àgbọ́yé bàbá ní wọ́n tún dákọ̀ wọ́n tún oríṣiríṣi ni. bàbá oríṣi kílẹ̀ tí ń bẹ nílé bá mú. bàbá ní Usmanu bunu Fodio Usman àfa ní àgọ́lé mẹ́rin ní sẹ́ Usmanu bá Sókótó. Sheikh Adam. àti bẹ́ẹ̀ láwọn nǹkan tí gbogbo àyè fi ń ṣe àǹfààní lónìí nínú Ramadan náà ni wọ́n kọ́ wa torí tafsiri Al-Qur'an àti ń kọ́ yìí ń lé kéwú ọwọ́ àánú màwádùú tí wọ́n lò ń lé kéwú àmọ́ èyí tí ó jẹ́ durusu Ramadaniya inú ayé Al-Qur'an náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà wọ́n ti wá já lọ ẹni wọ́n bá ní tafsiri kí wọ́n ṣe wọn kò mọ bí yẹn ti bi sẹ́ẹ̀rí Al-Qur'an ayé Al-Qur'an yẹn ẹ jẹ́ n fi wé kinní kan ọ̀dà gẹ́gẹ́ wẹ́bsáìtì ní ayé Al-Qur'an tó bá ti já síbi alif lam mim ibi alif lam mim lásán ni tó bá jáwọnú rẹ̀ yóò gbé ọ sí àgbáyé tí o débẹ̀ rí. yẹn lè máa tu lọ́dún mẹ́ta. ọmọ wa tu lọ́dún mẹ́ta. pẹ̀lú oríṣiríṣi mọ̀. pẹ̀lú oríṣiríṣi mọ̀. alif lam mim lásán. ọkàn máa lọ ni. ọkàn máa lọ ni. òun lọ́fà tó yẹ kẹ́ bàbá alájí àgbà ọlọ́mọṣà bá wa kẹ́ wọn. ni bàbá fi tú ayatul kursi yìí lọ́dún kan ayé bẹ́ẹ̀ kọ́ láfa yìí. ẹ̀wọ̀n kan báwọn ayatul kursi yìí. ní ọdún kan. bàbá alájí àgbà tú lọ́dún kan. wọ́n já lọ ni wọ́n kú òun bíi bọ́sí yà yìí oni aya kan wọn náà bàbá alájí àgbà já mi níyàn. ẹ wá wo oríṣiríṣi mọ̀ táwọn ọmọ kí o ti kọ́. ẹ̀wọ̀n kan wọ́n bá dé àyín wọ́n tún já lọ bíi lónìí wọ́n tún yọ àyín lónìí wọ́n tún lọ bíi lónìí bí wọ́n ti lọ kinu. Ọlọ́run kí alájí àgbà. Ọlọ́run bá wa kẹ́ wọn aya tal kursi yìí nìkan. Namallahu hayatahu. so ìtàn gẹ́gẹ́ pé tafsiri ò túmọ̀ wípé kọkàn máa tú gbogbo ẹ̀ lọ wọ́n tún ó yẹ kọ́ tí ẹ lè tafsiri lè gbé ọkọ markaz center of knowledge. knowledge gbogbo ọ̀ràn àmọ́ lọ́mọ kọ́. ó lè tafsiri markaz bàbá mudiru ń ṣe kó fi wé tafsiri tàfà rẹ̀. àfà rẹ̀ ò lè rí 1000. ó lè fi wé àwọn tí ń wò wọ́n gọ gbogbo 1000 àti 2000 tẹ́ni wọ́n wà lórí kinní yìí aláìmọ̀kan ò sí ń bẹ̀ fa. àwọn tó rí wọn àbá. àwọn tó rí wọn pé ní fa. ìyẹn 25 tí wọ́n jòkó tí wọ́n láì wẹ́ sábọ́ọ̀dù. so ọlọ́run wọlé anabi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sànù bàbá tí wàá sọ fún wa lónìí ọlọ́run jáde bàbá pé gbogbo àwa ká sọ fún gbogbo àwa tá à ń jẹ ọmọ bàbá Lágége ọ̀rọ̀ Ìwó ó ti yé wa ẹnìkan gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pẹ́ mọ́. àti ọ̀rọ̀ fáà rẹ̀ case closed. ó ti yé wa àárín bàbá wa àti Ìwó kò ṣe dàrú. pẹ̀lú ògo Ọlọ́run. ó ti yé torígbà njọ́ tá a dé Ìwó tá a lọ ṣe program ń bẹ̀ jẹ́ last 2 years gọ́hùn ní àfàwà alifa mudiru markazu shabab markazu sakofi ti baba sí Abdulrahman Abrazak ni wọ́n sọ wípé Ìwó yìí ilé Sheikh Adamu kejì wọ́n ti wí nù àwọn ni wọ́n jẹ́ káwọ́ ọmọ wípé àṣẹ Ìwó ni àṣẹ ilé ni fún Sheikh Adamu náà torí pé àwọn olólùfẹ́ wọn náà ni wọ́n wà ń bẹ̀ wọ́n gbọ́ kọ̀ wá lè ṣe kí nǹkan ọmọ wà báyìí pẹ̀lú sábàbí
ọ gbọ́ Naam. bàbá tí wá ní èyí ó ti lodò lẹ́sìn mi nù ó ti parí náà nù ni kákú mẹ́ ntọ́ bá kù látùmá ná ọ gbọ́ Gbọ́yé bàbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún àwọn nǹkan míì náà táwọn èèyàn ń pè pé bàbá Atayese gbá ọ̀gbìn kan ní àwọn ẹ̀sájẹ máa Ọgbọ́dọ̀ àyẹ̀ ti mẹ́sẹ̀ abákọ́ sí bàbá ẹjẹ máa ń bọ̀ wá ẹ mọ̀já ti tì ìlú bàbá láì ṣẹ́gbọ́. o ti ọlọ́run níjọ́ bàjẹ́ Àmín bàbá. ọlọ́run jarí bàbá wa pé Àmín bàbá. ọlá Muhammad ọ̀rọ̀ owó case close bàbá alágége ti wí wọ́n ti wí nù oníkálukú ó sì ẹnìkan má dá nǹkan lẹ̀ Mọ́. ó ti yé wa hùn dákun torí ọlọ́run Àti close. èyí ò ti parí nù ọlọ́run ní jẹ́ aráburú Àmín bàbá. alibarikola Muhammad rasulullah Àmín. bàbá wa gbà lágége ọlọ́run jẹ́ àárín wọn pé gbogbo àwọn àfa wa gbogbo àwọn àgbàgbà wa tí wọ́n jí àwọn aṣáájú dáadáa fún wa ọlọ́run má fi nǹkan kan sí wọn Àmín. ọlá Maulana Muhammad ọlá sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀yàn olólùfẹ́ wa ibi tí a rí bá dé ní onínú pẹ̀lú ògùn ọlọ́run á tún máa tẹ̀síwájú rẹ̀ ní àìpẹ́ insha Allah. Assalatu wassalamu alayka ya rasulullah.